واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب. واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون. الحمد لله الذي ينجي عباده من الفتن، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه والتابعين له بالإحسان إلى يوم الدين. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba tí ó máa ń yọ àwọn ẹrú rẹ̀ kúrò nínú wàhálà, ọba tó máa ń la àwọn ẹrú ẹ̀ kúrò nínú fìtínà àdánwò gbà. Ọlọ́run ọba Allah tí ọlá ẹni kọ̀ọ̀kan wa tó fi tarí wa sínú sunna nabuwa Muhammad, abẹ́lẹ́ nínú àánú rẹ̀ fìtínà tí báyà téèyàn fi dágbére fún sunna kọ́lọ́mọjọ́ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa, fìtínà inú ẹ̀sìn, fìtínà ilé ayé, àdánwò, wàhálà, kọ́lọ́mọjọ́ gbé akó lójú ọ̀nà nabuwa Muhammad sallallahu alaihi wasallam. ìkẹ́ Ọlọ́run, ọlá Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀. èyí tó dáa ní ọ̀rọ̀ téèyàn máa ń jókòó gbọ́ téèyàn ní sàbámà lẹ́yìn rẹ̀, òun náà ni ọ̀rọ̀ tí ó bá ní í ṣe pẹ̀lú Al-Qur'an Karim àti sunna ànábì wa Muhammad. sunna ànábì wa Muhammad náà ni ojú ọ̀nà kan tí ò ní dàrú, ojú ọ̀nà tí èèyàn máa ń tọ̀ tọ́kàn máa ń balẹ̀, ojú ọ̀nà tọ́lọ́mọ bá Allah ní ká wá tọ̀. sunna náà ọlọ́mọ mu wa kó mbẹ́, àwa àtàwọn ọmọ wa àrọ́mọdọ́mọ wa kọ́lọ́mọjà kó nínú sunna nàbì. ètò wọn gbé ládàádáálẹ̀ náà ni wọ́n tán bá gbé kalẹ̀ nínú ẹ̀sìn tá àrá yà fún àrá díìsì fún. ẹ̀mọ̀ pé Al-Qur'an àti àdíìsì ni ìwé ẹ̀sìn, tí ọba ti wá sí ẹ̀sìn yẹn nínú ẹ̀ ó sì káwọn èèyàn pọ̀ ń bẹ̀ tó kún ti máa ṣe é bọ̀ ti pẹ́, àdádálẹ̀ náà ni ó máa jẹ́. Ànábì sì ní gbogbo àdádálẹ̀ ànú ní ìṣìnà ní ìmọ̀ tẹ̀lé Kùránì àti súnà ni wọ́n pè ní ìmọ̀nà. abẹ́lẹ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn tó ti sáko lọ Ọlọ́run mọ́sá bá wa dá wọn padà, gbogbo àwọn tó ti wà nínú súnà tẹ́sẹ̀ wọ́n yẹ, abẹ́lẹ́ nínú àánú rẹ̀ Ọlọ́run mọ́sá bá wa dá wọn padà sójú ọ̀nà. àpadà sí ibú àti tìgbà àti tẹ̀sìn, àpadà sí ibú nínú ẹ̀sìn mọ́jọ́ ọbẹ̀ ní kọ̀ọ̀kan wa, ọlágbára Ọlọ́run ọba wa kọ́sàlékún ìmúdúdó ṣinṣin wa. èyí tí a fi bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni al-makhraju min al-fitan allati tuhaddidu al-umma, àbáyọ, ọ̀nà àbáyọ nínú wàhálà tó kojú al-umma nabi. àwa ni ummatu al-ijaba, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. umma méjì ni Ọlọ́run náà nabi sí, ummatu al-ijaba wa ummatu ad-da'wa. ummatu ad-da'wa ni àwọn tí wọ́n pè tí wọ́n dáhùn, ànábì pè wọ́n dáhùn. àkọọ́lẹ̀ tí wọ́n ní ọlọ́mọdé àkọọ́lẹ̀ ìbò sẹ́mi wa lérí. ummatul ijaba làwọn tó dáhùn. àwọn táwa jẹ́ àlùmọ́ nàbì tá a ti dáhùn, àwọn náà tó wá ń kojú àwọn fìtínà kan, fìtínà tí máa mú ẹsẹ̀ yẹ,
àwọn wàhálà ayé kan wàhálà ní ẹ̀sìn tí máa ń dẹ̀sìn rúmọ̀ yàn lọ́wọ́ téèyàn ti wà nínú mọ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó sì máa lọ ní òkùnkùn téèyàn ti mọ̀nà tẹ́lẹ̀ tí ó padà wá máa rin inú gbó ṣé inú gbó tí ń rìn kò ní pé nínú gbó ojú ọ̀nà náà ni ọmọ pé o ọlọ́run abẹ́ ọ nínú àánú rẹ̀ alágbára lérí ẹ̀mí wa wọ́n lọ́ba tí fìyàn mọ̀nà tí sàlékún ìmọ̀nà mọ́tà sàlékún ìmọ̀nà ẹni kọ̀ọ̀kan wa wọ̀lì fìtínà ẹ̀yọ́ máa yá mi fìtínà nínú àwọn èdè lárúbáwá tó ti di yorùbá ni tó má di fìtínà dé ìtumọ̀ ẹni pé wàhálà dé ẹ̀yọ́ máa yá mi wàhálà ti dé fìtínà ti dé ọwọ́ akùbá ṣe bọ́rí ń bẹ̀ àti wàánú ẹ̀rẹ́dì gbogbo wa pátá la wà ń bẹ̀ òsẹ́nìkan ti bẹ̀ẹ́lẹ̀ ayé tí ò sínú fìtínà bóyá fìtínà kan àbí méjì tọ́wá lóun bọ́rí ń bí eléyìí kò lè bọ́rí ń bí míì fìtínà yẹn ọ̀rọ̀ kíríkà wa fìtínà yẹn wá rọ̀ bí òjò fìtínà náà ó bò wá dárú a sì gbọ́dọ̀ kú sínú fìtínà yìí a gbọ́dọ̀ wá bayọ tá a fi kú nínú fìtínà tá a wí ẹ̀yọ́ mayami alifitina tu yẹ alibala yẹ alibtila àdánwò náà wọ́n pè é fìtínà sọ́mọ́nù ọlọ́run fìtínà rẹ̀ ọlọ́run dánwò ni wal imtihan wal ikhtibar sọ́mọ́nù ọlọ́run ọba àlá ọ̀n dánwò ìtumọ̀ ni pé tọ́ba fẹ́ dẹ̀yàwó yóò fìtínà yẹn tọ́ba fẹ́ mìyàn yóò fìtínà yẹn àmẹ́yìn ò gbọ́dọ̀ ṣubú téèyàn bá ti wá dúró téèyàn ò ṣubú níbi fìtínà yìí alhamdulillah èèyàn kò láyé yọlọ lè wọnú àlìjáná ọlọ́run pẹ̀lú àánú ọlọ́run wal fitnatu sunnatullahi fil ard wọ́n ní èyí tí ó jẹ́ gbogbo wa ká máa lọ lè palẹ̀ mọ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí kì í ṣe pé àwọn kan ládájú kọ gbogbo apáta ilà àjọ máa ṣe nàṣíhà fúnra wa kọ́dà ẹni tí ń sọ̀rọ̀ náà òun náà tún máa ṣe nàṣíhà fúnra rẹ̀ ipe bóun ni wọ́n náà ṣe bọ́ nínú fìtínà yìí wọ́n ní ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ojú oyé wa nínú al-Qur'an a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní inna khalaqnal insana min nutfa ọlọ́run ọba ní adá ọmọ èèyàn adá látara àtọ̀ min nutfatin amshaj adá látara omi tí ń tira wọn jáde pìpì èyí ni sperm ọlọ́run ọba ní ibẹ̀ láti dá ọmọ èèyàn wọ́n tí o bá mọ̀ tẹ́lẹ̀ ká sọ fún nígbà wàá da tán ọlọ́wọ́n bá ní nábì tẹ̀lé nítorí kálí bá a dán o láfi dá a dá nítorí fìtínà ọlọ́wọ́n lá dán mi èèyàn nábùtẹ̀lé ní nábùtẹ̀lé yà kálí bá a dán o ọlọ́wọ́n ju ọ sínú fìtínà ó fẹ́ wò bó ṣe ṣe bóyá fìtínà yóò gbé ọ lọ torí odò ńlá kan ní fìtínà gbogbo fìtínà ayé odò ńlá kan ní ẹni ọlọ́run bá ṣàánú ni máa ń wẹjá láàfin máa tọrọ àdúrà lérí ara wa àwọn tẹ́sẹ̀ wọ́n ti ń yẹ àmọ́ tọrọ àdúrà fáwọn náà àwọn tẹ́sẹ̀ ti sángbó lọ tẹ́sẹ̀ ti sánkó lọ àdídákẹ́ àdúrà lérí wọn. ọlọ́run tó sọ nínú àyà mi ọlọ́run bá ní laqad khalaqnal insana fi kabad ọlọ́run ní adá ọmọ èèyàn sínú kabad fitna adá yín sínú wàhálà wàhálà ọmọ ọ̀rọ̀ kiri káyín nínú wàhálà lẹ́yìn wà fi kabad fil fitna kò síbi tó fẹ́ sásí tó ní wà nínú fìtínà ayé kò síbi tó fẹ́ sásí tó ní wà nínú fìtínà ayé ọlọ́wọ́n bá lá ó tún sọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní alladhi khalaqal mawta wal haya ọlọ́wọ́n bá ní mo dá ikú mo sì ní kọ́ máa pa àwọn èèyàn báwọn yẹn ṣe ń kú yẹn bá ṣe ń kú yẹn bá ṣe ń kú yẹn ọlọ́wọ́n bá ní ìdí pàtàkì kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ tí n fi ń pa àwọn èèyàn wal haya ọlọ́wọ́n bá ní ẹ̀yin tẹ́ wà láyé tẹ́ tí kú ọlọ́wọ́n bá ní ẹ̀yin náà fúnra yín mo fi yín sílẹ̀ nítorí ìdí pàtàkì kan ẹni kú àtẹnitẹ́ bẹ́ẹ̀lẹ́ ayé ọlọ́wọ́n bá ní linabluwakum ọlọ́wọ́n bá ní
apẹni tá a pa nítorí àdánwò ẹ̀yin tẹ́ ń bẹ náà tẹ́ ń sẹ̀mí ọlọ́run la sẹ́yìn kù fàdánwò àbí nígbà ẹni tó kú bá kú kí ni wọ́n máa kọ́ ṣẹlẹ̀ pé fìtínà ti dé o bọ̀dá ti kú o àdánwò náà ń jẹ máa ọlọ́run dáwọ́ láàárọ̀ yìí àníkélódé oníyàwó òun kú láàárọ̀ yìí ọkọ òun kú lálẹ́ àná bàbá lọ ọlọ́run ládàáwò ni ẹ̀yin tẹ́ kú tẹ́ ẹ̀ tí kú náà ọ̀yẹ́ ìwà láyé tí yín gan fìtínà lónà ọlọ́run bá ní àwa ní káwọn kan máa kú kẹ́yìn máa bẹ ayyukum ahsanu amala ọlọ́run bá ní a fẹ́ wo àwọn tí wọ́n tún wà wọn wò a fẹ́ wo àwọn tí wọ́n tún ṣe wọn ṣe látara àwọn tó kú a sì fẹ́ wo àwọn tí wọ́n bẹ láyé tí wọ́n là nínú fìtínà látara iṣẹ́ dáadáa torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn iṣẹ́ bú làwọn yóò máa ṣe kíní ni wọ́n máa ṣe ọ̀rọ̀ bú ni wọ́n máa sọ ìròrí bú ni wọ́n wà lérí àwọn èèyàn ọkàn burúkú ọkàn tó dúdú ni wọ́n pọ̀ jù tí wọ́n ò ní fún ọlọ́run ní ọwọ́ kankan dégbò tí wọ́n tẹ̀lé tẹ́ra rẹ̀ ọlọ́run bíọ́ ya muqallibal qulub thabbit qulubana ala dinik ọba tí ń darí ọkàn wọ́n ṣe darí ọkàn wọn lọ síbi dáadáa ọlọ́run bá ní afẹ́ wa àwọn tó fẹ́ ṣiṣẹ́ dáadáa ọlọ́run ní ayyukum aktharu amala ọlọ́run ní ahsanu amala ọlọ́run pé kálíbà wo àwọn tí wọ́n ti ṣiṣẹ́ tó pọ̀ ọlọ́run ní kálíbà wo àwọn tí wọ́n ti ṣiṣẹ́ tó dáa ìbá àmọ́ ṣe kínní ìbá àmọ́ pọ̀ nígbà wọn bí afáwa al-Fudayl ibn Iyad rahimahullahu ta'ala rahmatan wasi'a wọn ni ma ahsanu amala iṣẹ́ wo ló dájú nínú àwọn iṣẹ́ táwọn èèyàn máa ń ṣe bàbá ní aswabuhu lis-sunnah wa akhlasu iṣẹ́ tó bá sunna mu téèyàn sì ṣe nítorí Ọlọ́run ìtọ́lọ́ ní ká wá sí láyé ni tó o bá ń ṣiṣẹ́ rí tí o bá sunna mu odò fìtínà ti gbé ọ lọ tọ́lọ́lọ́hún ní gbà á gbogbo iṣẹ́ bídí àpáta bó ṣe kọ́ pọ̀ tó kọjọ yín lójú tó Ọlọ́hun ní gbà Ànábì ló sọ bẹ́ẹ̀ man amila amalan laysa alayhi amruna fahuwa raddun Ànábì gbogbo iṣẹ́ tẹ̀yìn bá ṣe tí ẹ bá dé pé mo fi lélẹ̀ fún yín pé Ọlọ́hun ní ẹ ṣe lẹ́sìn Ànábì ní Ọlọ́hun ní gbà lọ́wọ́ yín lẹ́yìn náà akhlasuhu sheikh ni tó tún wá jẹ́ nítorí Ọlọ́hun àyàmọye iṣẹ́ tó bá súnà mu tọ́jú pé àníyàn ẹni tí ń ṣe ńgbà tí ń ṣe ọmọ pé òun ò ṣe nítorí Ọlọ́hun àyàmọye súnà ni ẹbẹ̀ rí pé ń ṣe àárín pé súnà ni lóòótọ́ àmọ́ àníyàn tí ń fi ń ṣe kìí ṣe nítorí Ọlọ́hun òfò ni Ọlọ́run rà níyàn kálukú innamal a'malu binniyat gbogbo ohun tẹ̀yìn bá fẹ́ ṣe Ànábì ní àníyàn ni ọkọ̀ ṣáájú àníyàn tí o fi ṣe yẹn òun náà ni ló dìtámì irú ẹ̀san tó gbà lọ́sẹ̀ máa bẹ̀ lọ́run lóru lọ́sàn-án kọ́lọ́n tún àníyàn rẹ̀ ṣẹlẹ̀ rí dáadáa. al-wadhifatu al-asasiyatu ìta wá ṣe lé ayé tọ́jà ìpìlẹ̀ tọ́jà ìdí pàtàkì tọ́lọ́n fi dá wa gbogbo wa náà lágbọ́dọ̀ mọ̀ á sì gbọ́dọ̀ jí fìtínà gbé wa kó ń bẹ̀ ọlọ́run torí ẹ̀dá ọjà mọ́ ibadatuhu wahdahu la sharika lah òun náà ní ká máa sin ọlọ́run nìkan ká sì máa tẹ̀lé àṣẹ ọlọ́run hiya al-wadhifa al-asasiyya tọ́lọ́run torí ẹ̀dá wa Allah ni wa ma khalaqatul jinna wal insa illa liya'budun ọlọ́run ní ìdá ọmọ èèyàn àtàlìjànú torí nǹkan kan sílé ayé illa liya'budun bí ìbá jẹ́ pé ká wá sìn mí nìkan èmi nìkan sì sìn liya'buduni ọlọ́run ní illa liya'kulu ọlọ́run ní òun dá wa torí ká máa wá jẹun ọlọ́run pé illa liyashrabu ọlọ́run pé òun dá wa torí ká máa wá mu oríṣiríṣi liyalbasu ọlọ́run dá wa torí ká máa wá wọṣọ oríṣi liyatamatta'u ọlọ́run dá wa fún wa ọlọ́run dá wa torí ká máa gbádùn ká ọlọ́run dá wa liyal'abu nítorí eré ọlọ́run dá wa nítorí purpose ńlá
tó bá ti jí láàárọ̀ báyìí purpose yẹn lọ́mọ sí kíni lọ́mọ ṣiṣẹ́ lérí ẹ̀ ṣe wá rí ìtọ́nà ní káwá sí láyé fìtínà tá a wá kóra wá sí àti fìtínà tá a bára wá nú ẹ̀ kò wá jẹ́ àrí ṣe wọn ò sì ní béèrè kankan lọ́rùn àfi kó jẹ́ pé ẹ̀sìn nìkan ni wọ́n béèrè àwọn àdánwò wọn jálù wá lọ́tún lọ́sì tẹ́ bá rí kankan nu fìtínà ayé tẹ́ ní ha èwo tún lélẹ́yìí ìgbà tó bá fi di ọ̀sẹ̀ tó tẹ̀lé ẹ̀ tún rí èyí tó tún burú jù yẹn lọ ẹ̀ tún ní ha ìgbà tó fi di ọ̀sẹ̀ tó tẹ̀lé ẹ̀ tún rí èyí tó tún burú jù yẹn lọ ha. akada tẹmọdúró ayamu dúnìyà ọmọ ìyá mi tètè múra nítorí pàdé Ọlọ́run báyìí ó sì máa lọ nìyẹn fìtínà yẹn ọmọ pọ̀ sí ni odò fìtínà yẹn ọmọ fẹ̀ sí ẹ̀yin tẹ̀ wọ́n lúwẹ̀ ń bẹ̀ bó lẹ́sẹ̀ fẹ́ jáde nígbà tó dé bó dojoojúmọ́ ní ń fẹ̀ sí dojoojúmọ́ ló mi ń pọ̀ sí bí tẹ̀lé ilẹ̀ tó ń sun lómi ní tòkè ṣékíní ló ń rọ̀ síbẹ̀ ìhìn odò tó wọ́n ń fẹ̀ sí nídìí olè wàá wọ ẹja àmọ́ tọ́lọ́ bá ti ṣàánú rẹ tó bá ti fa aṣọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ káṣọ náà já lọ́wọ́ rẹ sunna ọ padà wọ ẹja níjọ́ tó wọ ẹja níjọ́ náà níjọ́ tí màláíkà kú bá pa ọ́ ọwọ́ apá ọ lérí la ilaha illallah ọ lẹ́bọ̀ lẹ́rù ọ̀pọ̀ ọ lérí muhammadun rasulullah ó ṣe bídíà ó bó ní bídíà ṣe ọ̀rẹ́ bídíà lọ́wọ́ a jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ dayọ̀ ọ̀pọ̀ ọ lérí tauba lóòótọ́ ẹlẹ́ṣẹ̀ ni ọ́ àwọn ẹ̀ṣẹ̀ ńlá àmọ́ ó ti túbá kó dé dùgbẹ́ màláíkà dé ọ̀wọ̀ ẹja torí ọlọ́run bá ní ẹ bá ti túbọ̀ àwọn òfìríjì gbogbo tó wá ṣe yìí ọmọ wa máa bẹ̀ẹ́ ipe kọ́dákun kìí ṣe iṣẹ́ rẹ ló fi wẹ̀ ẹja o kọ́fà àánú rẹ̀ kún fún ọ torí ẹlòmíì ó kù díẹ̀ tó fi wẹ̀ ẹja báyìí á tún dá padà sẹ́yìn yóò tún lè bẹ̀rẹ̀ yóò tún máa bọ̀ fìtínà yóò tún gba sọ́hun ẹlòmíì ń bẹ lórí omi ẹlòmíì ti tẹ̀rì sáàrin ẹlòmíì ti tẹ̀rì sílẹ̀ lẹ́yìn sàlẹ̀sàlẹ̀ kò lè jáde mọ́. òmìnira ni wáyé alifitan nínú àwọn àdánwò tó wà lé ayé odò àdánwò tí ń gbé àwọn èèyàn lọ fitinatu shahawati duniya òun náà ni adùn ayé alimuharama adùn tọ́lọ̀ ń ṣe léèwọ̀ ṣẹ̀gbọ́n lọ́wọ́ ní àwọn gbádùn láyé adùn tọ́lọ̀ ń ṣe léèwọ̀ wa dhakara Allahu a'adhama sha'awati dunya fil Qur'an ọlọ́run wa dárúkọ àwọn adùn ayé tí máa ń gbé àwọn èèyàn kúrò nínú ẹ̀sìn tó ní jẹ́lẹ́sìn mọ́ nígbà wọn tó tẹ̀rí bodò náà ọlọ́run wa dákọ àwọn èyí tó tóbi jù fil ayatil atiya sínú àyà tí mo fẹ́ kà yìí. أعوذ بالله من الشيطان الرجيم اللهم بني زين للناس حب الشهوات اللهم بني rí àwọn ọmọ èèyàn wọ́n sọ wọ́n rákòbá nípasẹ̀ ṣaitan اللهم بني زين للناس حب الشهوات اللهم بني àdámọ́ ọkàn ọmọ èèyàn kó máa nífẹ̀ẹ́ adùn wa pín sí méjì èyí tọ́lọ́run gbà wá láàyè ká gbá nínú adùn àti èyí tọ́lọ́run ṣe léwọ̀ tá a gbọ́dọ̀ ṣe kíni tá a gbọ́dọ̀ gbárù ẹ̀ ọlọ́wọ́n bá aláà ọwọ́ bẹ̀rẹ̀ ẹni àkọ́kọ́ tọ́lọ́run kọ́ dákọ́ fìtínà àkọ́kọ́ tọ́lọ́run kọ́ dákọ́ mina nìsá ọlọ́wọ́n bá ní òun náà ní adùn obìnrin àwọn èèyàn ti tẹ̀rì sínú fìtínà yẹn ẹlòmíì ò lè jáde ní odò fìtínà mọ́ ayé ti bàjẹ́ ẹ̀sìn rẹ̀ ti bàjẹ́ ó sì ń kankan fún ma Ànábì fi ni wattaqu dunya Ànábì ní ẹ bẹ̀rù ilé ayé ẹ má jẹ́ ayé gbé yín lọ wattaqu nisa ẹ sì bẹ̀rù fìtínà àwọn obìnrin
ọlọ́wọ́n bá Allah ọlọ́wọ́n bá ní wálìbání àti fìtínà àwọn ọmọ torí ọmọ afẹ́sílẹ̀ fọmọ ẹ̀sìn ẹ̀sìn bàjẹ́. والقناطير المقنطرة من الذهب والفضة ọlọ́wọ́n bá ní fìtínà àwọn ẹ̀bìtì gold àti fàdákà owó lọ́lọ́wọ́n bá ń sọ yẹn torí gold àti fàdákà ni wọ́n mòdì ni wọ́n ná nígbà náà nítorí rí fàṣẹ ni pé ẹ̀bìtì owó millions billions bó ṣe pọ̀ tó yẹn àwọn tó sórí ibú lápalá rẹ̀ àwọn tó sórí ibú lápalá rẹ̀ lọ́pọ̀ jù torí fìtínà lówó àdàmì gbogbo ọjọ́ kọ̀ọ̀kan òun náà ló ní fìtínà rẹ̀ wa fitnatu ummati al-mal li kulli ummatin fitna àdàmì ní fìtínà àwọn àjọ tèmi owó ni ẹ̀wọ̀n tó wọ́n sọ àwọn èèyàn dalẹ́ níjàmá mọ́sálásí mélòó wọn ti ń sọ̀rọ̀ ọlọ́mọ ẹ̀rí gbogbo program tí wọ́n ṣe gbogbo program yẹn yóò ṣe pọ̀ owó ni èyí mélòó ló kọjọ tí wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run fúnra wọn mọ́ ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n bá láwọn fẹ́ sọ wọ́n kàn fìyẹn sókè ni wọ́n fẹ́ kówó jọ ni èyí mélòó ní jíṣẹ́ ọlọ́run tó rọ ọlọ́run mọ́ pé àtijọ́ tó bá dáa àtijọ́ tó bá rọ́ọ̀fù àmọ́ rọ́ọ̀fù ẹ̀ lọ. owó ọ̀sọ̀ àwọn èèyàn di olórí burúkú nílé ayé nígbà tó owó dé tán òkèrún mọ́ nígbà owó dé tán kò jí lóru mọ́ nígbà owó dé kọ̀ráyà àwẹ̀ mọ́ kọ́dà kọ̀ráyà jòkó ṣàdúrà fìtínà máa jálù títí tí ó fi kú sínú fìtínà kọ́lọ́mọ́sá sọ́ni kọ̀ọ̀kan níbi aburú bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní wálé khayli ọlọ́wọ́n bá ní àtàwọn ẹṣin tẹ́ ń gùn tí ń gbé yín lọ àwọn ìlú tẹ́ ń lọ kí ló rọ́pò ẹṣin nísìnyí jàmá àwọn mọ́tò ẹlẹ́mìí ọ̀rọ̀ mọ́tò kalẹ̀ ẹ̀ mọ̀ pé mọ́tò gbéraga lè yí tọ́ra yìí kì í ṣe mọ́tò tó fẹ́ gbé lọ bí kan òun náà mọ̀ sọ fáwọn yẹn pé sí wọn rí mọ́tò òun kọ́dà àfa ń sọ anísùn ọmọ yìí tó ń ra mọ́tò tó ń rà ìgbé gbogbo ẹ̀yin tí ẹ wà níjọ ẹ̀dá adìyá ẹ̀dáwó fún bàbá o kì í sowó yín ni bàbá fẹ́ fi ṣe kínní ni bàbá fẹ́ fi jẹun o ẹ̀yin tẹ̀sí fẹ́ fowó lẹ̀ ẹ̀kọ́ owó mọ́tò tí bàbá gbé wá ná kẹ́ tó mọ iye tẹ́ filẹ̀ fìtínà dé àbí òde jaba ṣe àwọn anábì ọlọ́wọ́n ọba ṣé mọ́tò ni wọ́n kó jọ sọlọ́n wa ní ká máa gun ẹ̀sìn àmọ́ ká ẹ̀sìn èyí tá a fi ráyè sin ọlọ́run ní ká máa gun mọ́tò èso haram ọ̀rẹ́ tó bá da mọ́tò tó da tí ò ní da ọlọ́run ní kọ́ ra àmọ́ mọ́nana àpà mọ́nà mọ́tò gbéraga ọlọ́run ọba ní wal khaylil musawwama àwọn ẹ̀sìn tá a fàmì sí la àwọn ẹ̀sìn táwọn yẹn dáàmà láàrin ìlú tí wọ́n bá dẹ́ni tí ń gùn pé nǹkan bẹ lọ́wọ́ ẹ ọ̀rẹ́ sìn ẹni ó ti lóko àwọn ẹ̀sìn yẹn lóko láàrin ìlú báwọn mọ́tò náà ṣe ṣe kí ni wọ́n ṣe lóko ọlọ́wọ́n bá ní wal an'am ọlọ́wọ́n bá ní inú tí ń kó fìtínà báwọn èèyàn òun náà ni àwọn nǹkan ọ̀sìn tí wọ́n ń sìn wal harith àtòkù tí wọ́n dá fáàmù nìyẹn jẹ̀mọ́ bẹ́ẹ̀ bá ní fáàmù èmi rẹ̀ balẹ̀ pé tí ebi bá ń bẹ́ẹ̀ lù ebi ò ní ṣe kíní ebi ò ní pa ọlọ́wọ́n ni a máa sìn ẹran ọlọ́wọ́n ni a máa dáko àmọ́ tọ́lọ́run sọ fún wa yín ni pé gbogbo iṣẹ́ tá a bá ń ṣe tá a fi ń wá jíjẹ mímu tá a fi ń wáyé kò gbọ́dọ̀ gbé wa kúrò nínú ẹ̀sìn kò gbọ́dọ̀ jẹ́ fìtínà fún wa wọ́n ń pèrún ọ̀rá yìí dìde ọlọ́wọ́ ń fàm ó nínú jama kìímá ọlọ́run ṣiṣẹ́ ní kọ́mpìnì kan ìjọba ń pè ní fìtínà gangan ni fìtínà ni kí wọ́n pèrún kọ́ mọ́ ṣe àyè fún yàtọ̀ yẹn fi dọ́lọ́ lọ torí ìrun gangan látòrí ẹ̀dá wọn وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة
ọlọ́run bá ní apáyín láti kẹ́ wá ṣe kankan lé ayé àbí kẹ́ wá nígbàgbọ́ kẹ́ sì máa kírun wàyí tó zaka lẹ́yìn náà tó wọ́n yín bá pọ̀ dáadáa ẹ yọ zaka fáwọn tí ò ní wa dhalika ad-dinul qayyim ẹ̀sìn ni ẹ ń tẹ́ wá ṣe láyé ni ẹ̀gbọ́n lọ́wọ́ ni àwọn ṣiṣẹ́ ń sìn torí pé òṣèlú tá a ti rówó zaka tá a bá ṣiṣẹ́ àbí ẹ̀hìn àmọ́ mọ̀jì iṣẹ́ yẹn mọ̀jì ó gbé ọ kúrò nínú ẹ̀sìn ọlọ́run mọ̀jì ó jẹ́ fìtínà fún ọ ọlọ́run bá ní dhalika mata'ul hayatid dunya ọlọ́run bá ní gbogbo etí mo kà síwájú yẹn obìnrin ni ó máa gbáṣẹ́wó káàkiri ọmọ yẹn àlè obìnrin gan yàlè tó bá bá a lọ́wọ́ tán yóò máa rẹ́ǹtì àwọn ọkùnrin tí wọ́n máa bá a láṣepọ̀ ó bá bá a lọ́wọ́ tán kò ní gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu mọ́ ọlọ́run bá ní ẹ rí obìnrin àtọmọ ọmọ tẹ́ ẹ̀ máa yẹ ọdún tí ó lò ọmọ tẹ́ ẹ̀ máa bí ọ̀sán wájú gbẹ́gbẹ́ yìí yẹn mà akángbìyànjú ni ọbẹ̀ lọ nínú àánú rẹ̀ ọlọ́mọdé amasáré ọmọ ilé ayé ọfọ nìkan ilé ọkàn súlógìgì ọlọ́wọ́ bá ní gbogbo àwọn ẹ̀sìn tẹ̀ ń gùn àtowó tẹ̀ kó sílé àtowó tẹ̀ ń wá àtàwọn ẹran tẹ̀ ń sìn àti gbogbo oko tẹ̀ ń dá dhalika mata'ul hayati dunya ọlọ́wọ́ ní ìgbádùn ayé lásán ni wallahu indahu husnul ma'ab wallahu indahu husnul ma'ab ọlọ́wọ́ ní ọlọ́wọ́ ní òun ọlọ́wọ́ ọba indahu ń bẹ lọ́dọ̀ tóun husnul ma'ab àlìjánà àlìjánà ní kẹ́ ẹ máa ṣiṣẹ́ tọ̀ bẹ́ẹ̀ ṣe wọ bẹ́ẹ̀ àlìjánà dájà yìí lọ ìtọ́ wà nínú àlìjánà ọ̀pọ̀ ju táyé lọ ìgbádùn àlìjánà ó ju táyé lọ ọlọ́run fi sọ fún wa yìí pé ayé lásán nìyẹn àmọ́ husnul ma'ab ń bẹ lọ́dọ̀ wọn ọlọ́run ibi tó dáa téèyàn lè dé sí bẹ́ẹ̀ ọba sì sọ ọlọ́run sìn kò lè dé síbẹ̀ wọn yọkàn kúrò nínú fìtínà ayé yóò tún lọ lè wọ náà ní kọ́lọ́mọ́sà sọ wà ń bẹ̀ Suratu Ali Imran aya 14 lọ́wọ́ àwọn fáwọn wá ní nípa ọ̀rọ̀ àwọn adùn ayé tọ́lọ̀ ń kà yìí àwọn nasu kisman àwọn èèyàn pín sí méjì ń bẹ̀ kismu yatazawwadu minha li akhiratihi àwọn kan wọ́n rà á mú díẹ̀díẹ̀ yóò fẹ́ ìyàwó tó dáa yóò ṣiṣẹ́ kó lè bá lówó lọ́wọ́ yóò dáko yóò sin ẹran lẹ́yìn náà yóò sì ní àwọn nǹkan gùn tí wọ́n máa gùn yatazawwadu biha yóò máa wá lo gbogbo ẹ̀ li akhirati láti fi ṣiṣẹ́ àlìjánná tí ó fi bọ́ sí àlìjánná wọn láwọn eléyìí àwọn ní ìpín tó dáa walaysati akbara hammihim kìí ṣe àwọn nǹkan tọ́lọ́hún dárúkọ yìí òun ló gbéṣẹ́ mi tọ́wájú ẹ̀ sílẹ̀ bí ìyàwó ẹlòmíì bá ní kọ́ mọ́ kírun ibi tó fẹ́ràn rẹ̀ dé kò sì ní kírun ìyàwó ẹlòmíì ló ti lọ bí tó ti gbowó rìbá owó lè madam tí madam ti sọ ọdún lórí bú wọ́n ní my wife nígbà mi yóò mọ̀ pé mọ́mì ọmọ lọ́sẹ̀ lómi ìdó lórí bú torí ọmọ yín kàn kó gbogbo ẹjọ́ àtàláàlẹ́ àti àràmù yín kàn gbá gbogbo ẹjọ́ torí ọmọ wọ́n ní gbogbo àwọn tí wọ́n bá ń lo àwọn nǹkan yìí onímọ́tò òfin gbéyàwó rẹ̀ hálíkọ̀ ẹ̀fín lọ jímọ̀ òfin lọ bíṣẹ́ ẹ̀fín lọ jà ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ oníyàwó tó fi ń gbádùn òun náà ń gbádùn wọn náà ń gbádùn lára ẹ̀ gbogbo ẹ̀dá ọlọ́run ò pé haramu ni ìgbà wo ni ó jẹ́ haram òun náà nígbà tí máa ń dìyàn lọ́wọ́ láti sin ọlọ́run alikisimu thani àwọn ẹ̀pín kan nínú àwọn ẹ̀dá ọlọ́run bá ń lé ayé tí wọ́n ja'aluha iyal maqsud àwọn sọ àwọn nǹkan yẹn di tọ́jú pé tájẹ̀tì táwọn wálé ayé nìyẹn wọn ò ráyè ẹ̀sìn wọn ò ráyè ìbádà yọ lọ patí lé ní kọlọ klọ́ọ̀bù lọ́la kó mutí kẹ́rin kó ta tẹ́tẹ́ ó lè gbowó èlé ọlọ́ba microfinance ó lè gbowó kówó kó wá fi ṣiṣẹ́ kíṣẹ́ fasadat afkaruhum wa amaluhum adh-dha'ira wal-batina laha láàárọ̀ lọ́sàn-án gbogbo tí ń fèrè ẹrù láyé owó ó ní dìde kó ṣe ẹ̀ máa ṣe náfìlà irọ́ o àṣìkáàrù irọ́ ká Qur'an àwẹ́wà lẹ́ni wọ́n ní ilé gbàwẹ́ yẹn wọ́n ní mítì 4 hours mítì yẹn àwọn yẹn ti bá yé lọ o ẹ kàn wọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn nínú aṣọ ẹ̀sìn ni èyàn ti ń sin lọ́n díẹ̀ ní o wọ́n lọ́ mọ́sá ìfàwọ́ náà sínú wọn
fashaghalatuhum ad-dunya wọ́n ní ilé ayé ti wá síkìní ó ti wá bọ̀ wọ́n dàrú táwọn bá jòkó tó bá dérí kò ní báyìí tó bá gbérí lè báyìí alẹ́ ọmọ ya ìwọ owó ẹnìkan lọ sọ fún ní ẹja kó wájú eléyìí ní ìwọ owó yìí nítorí ẹ̀kọ́ jáde lẹ́nu ẹ̀ ní pé bóòlù àlọ́ mọ̀ ó ṣe mọ̀ náà o bóòlù àfẹ́ gbé dáwà lọ bí ti dáwà ò ti dé àwọn wọn náà sọ́fà náà wà ló mà àwọn ṣẹ́wò la fẹ́ ṣe fà ló mà ká tó lọ lè bọ́ lọ àwọn tíra wo la fẹ́ kọ àwọn ọ̀rọ̀ wo la fẹ́ sọ tí ọmọ sẹ́kù lẹ́yìn wa ó dé dúkòdò ó sì dúbà yìí ó ní ìwà owó mo ní ẹkú lẹ́gbẹ̀ẹ́lẹ́ èyí tí ń wá owó yìí ẹ dákun ta ní owó ní gbogbo wa òun wá sọ ti ẹ̀ jákè nítorí pé akbaru hammihi ad-dunya ilé ayé gangan òní tájẹ́ tiẹ̀ lọ́sàn-án lóru bí ń kírun jọ́ máa ronú ọlọ́mọṣẹ́ sọ wá ń bẹ̀ àwọn eléyìí fashaghalatuhum ad-dunya amma khuliqu nítorí nítorí ẹ̀dá wọn iṣẹ́ tá a rán wọn wọ́n filẹ̀ wa yatamatta'una bi ladhatiha kalba'ahim wọ́n máa gbádùn wọ́n máa sọ fáwọn èèyàn pé ẹ̀yin náà wá gbádùn àwọn gbádùn wọ́n máa wá rìn bí ẹranko láàrin ìlú tó bá ti jí báyìí ìjọ jẹ ní ọmọ wákàkì kí ló wà lé láfẹ́ jẹ kọ̀kásùbà àbá kọ̀kásùbà yẹn tán gan búrẹ́dì àti tí àtẹ̀yìn ní rò tó kírun tán ọpọlọ yẹn ó ti dípa kọ̀dá yìí ronú pọ̀ ọlọ́mọ ní láfẹ́ jẹ yọmọ fẹ́ inú túlẹ̀ káàkiri bí àgùntàn wọ́n ní àwọn eléyìí kàlíbà áhìm àṣà ìmà wọ́n dà gẹ́gẹ́ bí àwọn ẹranko tí wọ́n ń jẹ ká kò sí àtọ̀ láàrin wọn aláṣẹ sàlàyé pé kádàkùn àwọn àtàjẹ́ mùsùlùmí òdodo ká má dà gẹ́gẹ́ bí àwọn kèfèrí tẹ́lẹ̀gbẹ́ má ti jí báyìí kò sí tọ́ka pẹ̀lẹ́sìn sẹ́ni tí ń lọ ilé ìjọsìn ní wákàtí kan ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ sẹ́yìn ní sinú ó tún débẹ̀ náà ìwígúwì ní wí abẹ́ni tó ṣe ní ọlọ́run ò sí tẹ́lẹ̀ pé yọkàn jí yóò sùn yóò jẹun ní ọlọ́run ẹ má dà gẹ́gẹ́ bí kèfèrí o ẹ̀yin ní tẹ́ wá ṣe láyé o ẹ mójú tẹ́sìn ọlọ́run bá ní walladhina kafaru ọlọ́run bá ní àwọn kèfèrí yatamatta'un ọlọ́run bá ní wọ́n mọ̀ gbádùn lé ayé tẹ́ bá rí ibi táwọn èèyàn ń sùn tẹ́ bá rí ibi táwọn èèyàn ń gbé tẹ́ bá rí ibi táwọn èèyàn ń lò ẹ mọ̀ pé àwọn eléyìí ọ̀pàlẹ̀ mọ́ àkhírà gbogbo àwọn owó ọlá tó yẹ kán fi numi kú lójú àwọn èèyàn owó ọlá ipò tó yẹ kí wọ́n fi dẹ́kun aburú lérí ilẹ̀ wọ́n sọ gbogbo ẹ̀dí gbádùn ọlọ́wọ́n bá ní yatamatta'un wọ́n máa gbádùn nílé ayé gbogbo nǹkan ni wọ́n máa fi gbádùn wọn ò ní kùnlá kí la fẹ́ mu ṣé wọ́n mú yọ́ mọ̀ mú ni wọn ò ní kùnlá ń ta fẹ́ jẹ ṣé wọ́n ń jẹ yọ́ mọ̀ jẹ ni wa ya'kulun ọlọ́wọ́n bá ní wọ́n máa wá jẹun kama ta'kulul an'am báwọn ẹranko ṣe máa ń jẹun ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní wa ya'kulun wọ́n máa jẹ kama ta'kulul an'am bí àwọn ẹranko ṣe ń jẹ láàrin ìlú wan naru mathwan lahum ọlọ́wọ́n bá ní inú náà ni wọ́n ń bọ̀ ọlọ́wọ́n sọ pé àwọn ẹranko ń bọ̀ wá sínú náà tába ti gbé àwọn yẹn dìde èyí tó bá sára wọn èyí tó bá ṣe sùtá fúnra wọn wọ́n gbẹ̀san láàrin ara wọn àgbò tó kan àgbò ewúrẹ́ tó bu ewúrẹ́ jẹ ẹja tó sá ẹja ẹran tó bu ẹran jẹ àwọn kòkòrò tó jẹra wọn àwọn èèyàn gbẹ̀san tó bá ti gbẹ̀san tán ọlọ́run ní kí wọ́n di yẹ̀pẹ̀ kí wọ́n di kíni jama kí wọ́n di yẹ̀pẹ̀ wa yaqulul kafiru ya laytani kuntu turaba wọ́n ní kèfèrí wa ní yé ẹgbẹ́ òun o kàn sì dáhùn náà lẹ́ranko nígbà tó lọ́n dẹ́dá kóun náà wá di yẹ̀pẹ̀ lẹ́nu àmọ́ kò ní di yẹ̀pẹ̀ nǹkan kò ní yin gẹ́nu ara rẹ̀ inú náà lọ́wọ́ ojú sí ọlọ́run ní wan-naru mathwan lahum àwọn kèfèrí ọlọ́run ní ibi tá a palẹ̀ ṣe kalẹ̀ fún wọn òun náà ní iná ọlọ́run kí ọlọ́run fi ròyìn àwọn kèfèrí nínú àyà yìí jama suratu Muhammad àyà ẹlẹ́ẹ̀kejìlá ọlọ́run ní àwọn kèfèrí ọmọ fẹnu túlẹ̀ yọkàn fẹnu túlẹ̀ káàkiri bí ẹran ṣe ń ṣe kíni
bí ṣe ń fẹnu túlẹ̀ tàdà bí ṣe máa jẹ gbogbo karùn yóò jẹ ẹlẹ́dẹ̀ yóò tó fọ tí ṣe kíni yóò fi sin lọ kò ní ṣàkíyèsí kí ló fẹ́ jẹ. ọlọ́run mọ́sá ìwọlá àánú ẹni kọ̀ọ̀kan wa ọlọ́mọdé àrí fìtínà alẹ́ ayé o fìtínà alákọ̀ọ́kọ́ òun náà ni kéèyàn ó tẹ̀rì sínú ayé tí ó wá tẹ̀rì síbẹ̀ ó wá mú gbàgbé assignment tọ́lọ́run bá aláàgbé fún pé kó ṣe nílé ayé lábalẹ̀ ẹ̀sìn ìtumọ̀ ni pé ayé ti gbé kúrò nínú ẹ̀sìn wọ́n tó ń tọrọ owó máa tọrọ ọlọ́run pé á máa tọrọ owó àmọ́ máa fi kún pé wọ́n ọlọ́run ọba o wọ́n sà fún mi ní owó tí ó jẹ́ kẹ́sìn òfin rọ̀ mí lọ́rùn láti sìn wọ́n ọlọ́run tí fi tọ́jú òbí mi tí fi tọ́jú ìyá mi tí fi sokùn ẹbí pọ̀ tí fi tọ́jú àwọn ọmọ tí fi ràn sílámù lọ́wọ́ tí fi ràn dáwà lọ́wọ́ tí fi tún eré ilẹ̀ ṣe tó bá ń tọrọ owó lásán tó owó bá dé fìtínà ni o báwa fà bá ní owó tó bá kọjá ayé tó yẹ kó ní yóò sì máa wúwo kúwe kò wá ní fi ìmọ̀ ṣe fàárí mọ́ owó ní ọmọ fi ṣe kíni ní ọmọ fi ṣe fàárí owó tí wọ́n dájọ́ fún owó tí wọ́n dájọ́ pé àbùwọ̀n kéèyàn máa gbé olówó lòun èso lówó wọ́n bùn ọ́ lówó ni kókò ẹ̀rí mọ́tò mi ẹ̀rí lè mi ẹ̀rá sọ tí mo wọ̀ mùsùlùmí ọ̀gbádùn táwọn yẹn bá ní ayé ń gbé ọ lọ yóò ní ẹ̀ lára àwọn ni wọ́n ní wọ́n lára rẹ̀ torí pé àwọn ò jẹun lé wọn àwọn sì rìn ní wọn ògùn mọ́tò rí wọn ò sì wọ́sọ yóò ní wọ́n bínú òun ẹbí ni ìwọ lówó tó yíbò tí ò fèrè kalẹ̀ fọlọ́rin ṣé owó wa jẹ́ àpẹẹrẹ pọ́lọ̀ ń yọnu sí yà owó tó sọ àkáǹtì rẹ̀ ó ṣe àkáǹtì gbogbo ẹ̀ pátá iqtaraba linnasi hisabuhum ọlọ́run bá ní àsìkò tẹ́ ṣèṣirò ṣẹ́ ó súnmọ́ kò ní pẹ́ mọ́ òun fi ghaflatin mu'ridun ṣé ẹ̀dá kankan máa ń sìn ẹ ti fọdún fọra kúrò níbi ọ̀rọ̀ ọlọ́run níbi ẹ̀sìn ọlọ́run ẹ ti di onígbéraga fìtínà lówó tọ́ba ti ń dé tọ́lọ̀ máa ti ń mú wá máa tẹ́wọ́ fi ọlọ́run o mọ́jọ sọ mí ní ìdàkúdà o mọ́jọ tẹ̀mírì sínú odò ayé tó dáwọn tó tẹ̀lé ní odò ayé tí wọ́n bá jáde báyìí wọ́n jáde sínú náà ni àwọn tó wọ ẹ jáde wọ́n lọ láti Jánnà wọ́n lọ́ bá ṣàtúnṣe ẹni kọ̀ọ̀kan wa fìtínà ẹlẹ́ẹ̀kejì òun náà ni fìtínà tu ash-shubuhat fi din òun náà ni fìtínà ìrújú tí àwọn ọ̀tá ẹ̀sìn dá sílẹ̀ sínú ẹ̀sìn Ọlọ́run allati ta'ti min al-kuffar al-mustashriki àwọn kèfèrí tí wọ́n lọ lè kéwú kèfèrí ni wọ́n yẹ sí muslim wọ́n wá ní kan lọ lè ké kán lè ké èdè Lárúbáwá wọ́n sì ké wọ́n mọ̀ àjọmọ̀ Lárúbáwá mi lọ èdè yẹn yé wọn wọ́n mọ̀ wá lọ́lọ́kú lọ́pọ̀ nínú Quran wọ́n mọ̀ lọ́lọ́kú lọ́pọ̀ nínú hadisi àwọn náà wá sọ di tírà wọ́n mọ̀ wá tà sáyé táwọn yẹn bá tí wọ́n rà wọ́n ní Islam yóò dá o lónìí àmọ́ sí báyìí lágbèjúwe fawailul lil musallin wọ́n dákẹ́ ń bẹ̀ Ọlọ́run ní àyè kan bẹ nínú ná Ọlọ́run ní àwọn akẹ́rùn kan láàkó síbẹ̀ wọ́n wá sọ yòókù mọ́ wọ́n kàn mú fáṣẹ yẹn jáde wọ́n dẹ̀ sọ bí tọ́wà ní Koran ó sì wà mẹ́ lọ́dọ̀ àmọ́ Ọlọ́run ọba aláà ń sọ lẹ́yìn ọ̀rọ̀ yẹn ò tí ì tán ó ní alladhina an salatihim sahun Ọlọ́run láwọn tí wọ́n máa ń jẹ̀rún pọ̀ ní o tí wọ́n yé kírun lásìkò àwọn ni wọ́n wọ̀ náà wáìlù kan tó wà ní Janna òun kàn wá mú àyà yẹ ọ̀kan yẹn yẹ wà publicize ipe kọ́dà gbogbo àwọn tó ń kírun nínú mùsùlùmí mọ́sẹ́ ń fi erégbálẹ̀ tóun iná wọn padà sí kíni ni wọ́n padà wọ̀ tí wọ́n bá ní èmi ò sí Ìsìlámù oníná o ní yàrá mọ́ sí Christianity mi jẹ́jẹ́ tọ́wọ́n náà dẹ̀ sí Kùránì orí lóòótọ́ ó gé ọ̀rọ̀ àwọn táwọn yẹn nìyẹn wọ́n ṣe ń gé ọ̀rọ̀ yẹn ni wọ́n ń gé àdísì àwọn ni wọ́n daṣọ yìí Buhari rú ló ṣe débẹ́ kọ́ dàrú lọ́dọ̀ àwọn tá à ń ṣe ṣe kọ́ dàrú lọ́dọ̀ wa àmọ́ wọ́n dàrú fáwọn ẹlòmíì wọ́n yóò lè sìn wọ́n lọ́nà ìlà àwọn aláìmọ̀ kan káàkiri Yorùbá tẹ̀ dùgbọ́n rọ̀rọ̀ sọ yẹn tẹ́ bá lọ́dọ̀ àwọn afọ́ni mímọ́ wọ́n sọ fún wọn pé ọmọ ya tíra kí tíra lọ kà ó lè ka tíra àwọn afọ́ Mákà àti Mádínà ọgbọ̀n tí wọ́n sọ yìí níbẹ̀
gbogbo Ànábì bá ìyàwó rẹ̀ sùn nígbà tí ń ṣe àìdọ̀ lọ́wọ́ àwọn yìí ni Ànábì máa ń fara kí àwọn ìyàwó rẹ̀ wọ́n máa ń fara rora wọ́n yẹ sá fúnra wọn. Ànábì tó ní kí wọ́n fi aṣọ kan fi bo ojú ara yóò máa bá wọn ṣeré eré ipá lásán. Àwọn wá ní eré yẹn pé ìbánilásepọ̀ ní eré yẹn làwọn tú sí fáwọn èèyàn. Wọ́n ní àdé pé sọ̀yẹ́ Buhari ọ̀rọ̀ kọ̀rọ̀ lọ́sọ̀ wọ́n lé Ànábì máa ń bá yàwó lásepọ̀ nígbà tí ń ṣe háídọ̀ lọ́wọ́. Ẹ bá wo ni tẹ́lá ẹ wá rí i pé ọ̀tọ̀ ni tọ́wọ́ mi ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe kíní ọ̀tọ̀ ni tí wọ́n sọ fáwọn èèyàn. Ẹni tí ọba ti súnmọ́ súnà kò sígbà tí ò di padà ní jáàmù àwọn tẹ́lá burúkú yìí ọ̀pọ̀ rẹpẹtẹ gbogbo èdè ni wọ́n fi kọ́ àwọn orientalist eléyìí ní irọ́ bí ojú ni lójoojúmọ́ mùsùlùmí máa pè yín pẹ̀dákun ayé ayé òye wọn mọ́ òun kà kankan mo ní kí lóun kà kàkúkà fún nígbà wọ́n fẹ́ ka Kùránì kí ló tọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n pín wọ́n jẹ́ gbogbo tó bá ti lọ́mọ kà kó tó kà kankan wọ́n béèrè pé àwọn ni wọ́n kọ́ àwọn wo ni wọ́n ṣe níbo náà wà àwọn kọ̀ọ̀kan wá di àǹfà kó tó kàntí sọ. ṣubuhati yìí fìtínà kan lòun náà ìrújú nínú ẹ̀sìn ní tó ti yé wa tẹ́lẹ̀ wọ́n ní kò rí bẹ́ẹ̀ mọ́ wọ́n mọ̀ tẹ̀lé fẹ́nu àwọn wo ni wọ́n gbélé yìí lọ́wọ́ àwọn orientalist lẹ́yìn àwọn sofiya tijaniya kọdiriya badawiya àwọn sufi yẹn ara wọn náà ní tablighi jamaatu tablighi jamaatu sufiya mu'ashara àwọn yẹn dá ìrújú sínú ẹ̀sìn débi pé tí ẹ bá múra dáadáa ẹ lè mọ̀ pé wò sí lójú ọ̀nà bẹ́tẹ̀ bá tara bọ̀ wọ́n tán ẹ bá jó ní mímọ́ ẹ jáde padà pa odò fitinà ni àwọn Ahmadiyya ẹ lè mọ̀ pé wò sí lójú ọ̀nà àwọn Ikhwan Muslimun ẹ lè mọ̀ pé wò sí lójú ọ̀nà bẹ́tẹ̀ bá tara bọ̀ wọ́n tán gbogbo wọn pátá ọ̀rẹ́ ni gbogbo wọn. Alul bid'ah jama'atun wahida gbogbo àwọn alul bid'ah pátá jama kan náà ni wọn ó sì jọ máa ṣe pọ̀ tẹ́bárí ìjọba ń pèrè ń súnà oyè pé àná súnni tí wọ́n wá ń dòkó papọ̀ pẹ̀lú àwọn tá a wí yìí ọkàn fi súnà bójú ni huwa mubtadi' tẹ́yìn bá gbé súnà lọ́wọ́ kò ní fẹ́ rí bídíà àtàwọn tí ń ṣe. kí wọ́n máa sọ fún ọ yìí pé ẹni tó ń wò lọ́kàn yẹn òun ni ó wọlé bàbá rẹ ilé bàbá rẹ tí wọ́n wó mọ́júmọ́ yẹn ẹni tó wó onímọ̀ yẹn tó máa lọ lè pàdé òǹtọ̀ òun ó lè dúdú àbọ̀mọ́dé rìn ó lè dìímọ̀ ìpè àṣehun àtẹ wọlé bàbá mi bọ́ ọba lágbára láti fa sọ̀rọ̀ ó ń mi jìgìjìgì owó ilé dádì ìwọ ọmọ akọ mi tí pààrẹ ọba kan láti fà á lásọ oyè ọmọdún sí tí wọ́n mọ̀ pé lágbájá kórìíra mi kó lè mọ̀ pé tóun ṣe ọ̀dà àwọn tí mo bá bà lọ́wọ́ tí mo mì lọ́wọ́ báyìí tí wọ́n ń gbé ṣé kọ́ mọ̀ pé ìmọ̀ wọlé bàbá yẹn ni tí wọ́n sọ fún pé ẹnìyí lọ́mọ̀ wọlé bàbá yẹn àwọn oníbẹ̀ ni torí ẹ̀ náà mo ṣe ṣéèkì ọwọ́ ẹ̀ kátó wá pé ní tí ń wú ẹ̀sìn ọlọ́run wọ́n lọ sọ wá jẹ́ ọ̀rẹ́ alùbídíà tí ó mọ̀ kan sí kan tí ó dá nǹkan kan mọ̀ òun kàn rò pé ẹ̀sìn ni lòun kàn ń tẹ̀lé wọn ó lè fà yẹn sọ́dọ̀ kó o ṣe dáadáa sí kó o fọ̀nà mọ́ bọ̀tẹ́ni tó gbé àáké lọ́wọ́ pé súnà lòun ọmọ wó la tusahibu wala tujalisu hatta wala tunadhiru tọ́ba ní gíra islamiyya sunniya ilahiyya lára owó ẹ̀sìn ò ní gba alùbídíà láàyè Ànábì ní la'ana Allahu man awa muhditha Ànábì ní gbogbo ẹni tó bá gba alùbídíà sílé àbọ̀gbà sí àyè kan tó fi wá jẹ́ kórí bídíà rẹ̀ ṣe látara rẹ̀ lọ́wọ́ tó ń tọ̀hún ṣe fún Ànábì lọ́lọ́run ṣépè ló ń tọ̀ gbogbo ẹni tó ní alùbídíà tó ní ahlan wa sahlan ẹ̀ máa wá sí bídíà yín bí àbọ̀jò kọ́lẹ̀ ó ní aya alùbídíà máa sọ̀rọ̀ afẹ́ gbọ́ wá sí ó sì mọ̀ pé alùbídíà ni azamta ala hadamil islam ṣubuhati ti dé àwọn ọmọlẹ́kẹ́ wọn mọ̀ pé kí ló ṣẹlẹ̀ àfáwa ní kálù bídíà ọmọ ṣe wá sí ṣé ó ti di súnà ni
wọ́n ní ó sì wà lójú ọ̀nà rẹ̀ ẹ̀kọ́ wo làáfà wa fẹ́ mú nínú ọ̀rọ̀ ẹ̀ ìkímọ̀ wo ni wọ́n fẹ́ mú wáàsí wo ni wọ́n fẹ́ gbọ́ ọ̀rọ̀ wo ni wọ́n fẹ́ gbà lọ́dọ̀ ẹ̀ ìmọ̀ wo ló ní. èyàn tó dé pé tó bá ti kú ọlọ́dọ̀ yín tó lọ lè wó súnà ni ojú ọ̀nà tí ń tọ̀ ojú ọ̀nà tí ń rìn ojú ọ̀nà àwọn tí wọ́n ń wú ẹ̀sìn ọlọ́ni tí wọ́n pẹ́ má ṣe súnà mọ́ ẹ̀sìn àwọn bàbá ni ẹ wá ṣe ẹ̀sìn bàbá Badawi bàbá Tariqa bàbá Rufai bàbá Tijani eléyìí balibala ti ṣẹlẹ̀ ló sì jẹ́ pé alikitaabu wa súnà ó di pàtàkì ká mójútó ẹ̀sìn àwọn èèyàn lè yẹ tí fìtínà subuhati bá ṣe kí ni tọ́ba dé ọlọ́ni fa'ama alladhina fi qulubihim zayg ọlọ́run àwọn kan bẹ ọkàn wọn ti yẹ ẹ̀ẹ́kan wò wọn ní fọ́tò ni ọkàn wọn ti yẹ fayattabi'una ma tashabaha minhu ibtigha'a alfitna wọ́n mọ̀ wá dáyàrú wọ́n mọ̀ lọ́rọ̀ papọ̀ àwọn náà mọ̀ mẹ́rin wá amẹ́rin tí wọ́n mú wá yẹn wọ́n fẹ́ fi dá fìtínà lẹ̀ sáàrin àwùjọ ni kẹ́ni tí ń rìn kọ́mọ̀ mọ̀ bí tó fẹ́ yà sí ma. abasuna ó kó àwọn ọmọ alùsùnà ó sì kó wọn dání náà yà dọ̀ àfọwọ́n bídíà náà sọ fún àwọn ọmọ pé afẹ́ kéwú lọ́dọ̀ bàbá àwọn tó wọ́n sọ pé kéwú báwo àwọn náà máa ń sọ ọ̀rọ̀ tó da lẹ́kọ̀ọ́ kan o irú àwọn ọmọ kéwú bẹ́ẹ̀ ẹ̀sìn rárá kó bàtà yín jẹ́ kẹ́ ẹ máa ṣe kínní kẹ́ ẹ fàáfàá lẹ́nu kẹ́ ẹ máa lọ tí ò sí àlẹ́ yẹn ti gbàgbó lọ àwọn máa lọ súrètì torí kò sẹ́ni táburú kò sẹ́ni tí ò lè rì sínú odò fìtínà yìí bí ṣe ń bá a ṣe yẹn nǹkan kan dà wọ́n pọ̀ ó ní nǹkan kan tí ń wá tí fi ṣe ti ń ṣe yẹn inú kọ́ jẹ́ ojú re ipe kó lè ba ọmọ ráwọn yòókù sí ẹni bú àbí kọ́ jẹ́ pé ń wá iyì ẹni bá sì ti ń wá yọ padà tẹ́ ẹni wọ́n wá pọ́nlé àwọn èèyàn ipe ojú orí àwọn èèyàn ọ̀ padà ní lójú rí Ọlọ́run rídọ̀ náà ṣe káyà tó látọ̀ dọ̀rọ̀ kù Ọlọ́run tó dá wa gan kì í ṣe gbogbo èèyàn lọ́fẹ̀rẹ̀ ìwọ náà fọ́ra ara rẹ bó ṣe wà yẹn mọ́tàn rẹ ìwọ ní kọ́ ọmọ bí tó ń lọ àwọn èèyàn pín sí méjì lérí ọ̀rọ̀ rẹ àwọn kan fẹ́ràn rẹ àwọn kan hìtì ẹ̀ bó ṣe lu ayé tó fi lọ lè bọ́ lọ́nu àmọ́ wọn fẹ́ sáko ní súnà díẹ̀ bọ́ sínú bídíà díẹ̀ ọwọ́ látàn ṣubuhati ẹni bá fẹ́ tẹ̀lé àwọn bàbá kó tẹ̀lé àwọn bàbá ká mọ̀ pé àwọn bàbá ní ń tẹ̀lé tẹ́ bá fẹ́ tẹ̀lé ànábì kó tẹ̀lé ànábì ká mọ̀ pé ànábì ní sekínì ànábì ní ń tẹ̀lé ẹ má dá ṣubuhati lẹ̀. ọlọ́run ṣẹ̀rọ àwọn bàbá ṣe wa ànábì lọ́lọ́run àwọn bàbá tó ti lọ yẹn ọ̀rọ̀ tí wọ́n fúyẹ́ àwọn tí wọ́n mọ̀ torí àwọn pín sí mẹ́ta jàmá mélòó ni wọ́n pín sí jàmá wọ́n pín sí mẹ́ta àwọn bàbá kan bẹ tó jẹ́ pé hum muslimun wa matu ala al-islam àwọn ìyẹn mùsùlùmí ni wọ́n ṣe ìsìláàmù lẹ́nu wọn bá ẹ̀kọ́ ìsìláàmù tó dé sọ́dọ̀ wọn wọ́n sì nígbàgbọ́ lérí ẹ̀ wọ́n sì ṣe é bẹ́ẹ̀ wọ́n sì lọ lè bọ́ lọ wọn ò tarabọ ṣíríkù wọn ò tarabọ kúfúrú nínú àwọn bàbá tó ti lọ àwọn yẹn àwọn gbéra wọn láǹfààní bàbá aláwo ni wọ́n kó gbogbo iṣẹ́ aláwo jọ wọ́n sì fi ṣàfà wọ́n sì mọ̀ pé kò sí kíni kódà wọ́n sì sìlámù ní ìta wọ́n ń ṣẹbọ ní inú ilé wọ́n sì mọ̀ pé bọ́ ọ̀dà wọ́n sì kú lérí ẹ̀. àwọn ẹlẹ́ẹ̀kẹta àwọn ń ṣe islam tó yé wọn wọ́n ń ṣe kúfúrù wọ́n ń ṣe ṣíríkù wọ́n ń ṣẹbọ àmọ́ wọn mọ̀ pé bọ́ ni wọn mọ̀ irú àwọn yẹn ẹ mọ̀ tọrọ àdúrà fún wọn nítorí pé wọn mọ̀ wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula ọlọ́wọ́n bá ní a ní jẹ àwọn ẹrú kan níyà ó dìgbà tá a bá rán àwọn òjíṣẹ́ sí wọn kí wọ́n sọ fún wọn tí wọ́n bá wá sọ fún wọn tí wọ́n mọ̀ tán lẹ́yìn ìgbà tí wọ́n mọ̀ tí wọ́n bá wá fílẹ̀ àṣẹ wá jẹ wọ́n yà ajẹ́ gbogbo téèyàn bá mọ̀ tí ń bá ń ṣe ọlọ́run ní jẹ yà káwá gbogbo àwọn bàbá yẹn pátá gbogbo wọn pátá èrè súnà wọn wà ọ̀rọ̀kọ̀rọ̀ ni gbogbo wọn ká ní gbogbo wọn pátá ẹlẹ́bọ ni wọn ọ̀rọ̀kọ̀rọ̀ ni
al-ittila'ta ala qulubihim ọmọ tẹ́lẹ̀mí kúlélé nínú wọn ẹlẹ́mí túbá ó sì kúnjọ́ kejì káwá ní àwọn tí wọ́n mọ̀ ipe kìíní yìí o ẹbọ ni o wọ́n sì rí àwọn àfáà súnà Mákà ṣàlàyé fún wọn wọ́n lọ Mákà àwọn ará Mákà náà wá bí wọ́n pè wọ́n jòkó wọ́n ṣàlàyé wọ́n rí tírà wọn lódodo wọ́n ní as-salafiyya al-wahhabiyya àwọn ò ní ṣe sàlàfíà àwọn ò ní ṣe wàhábíyà tírà tí wọ́n kọ wọ́n rí wọ́n rẹ́rìí wọ́n sì takú lérí ẹbọ ọmọ náà máa pè wọ́n àmẹ́ni tí kọ̀kọ̀ rẹ̀ ọba hàn sí wa àní dájọ́ fún àní ṣe kíni àní dájọ́ fún ẹni tí kọ̀kọ̀ rẹ̀ bá hàn sí wa tá a mọ̀ tó sì kú lérí ẹ̀ fa huwa kafir kèfèrí ni ó sì jẹ́ pé àtàwọn bàbá àtàkọ́kọ́ àtàwọn bàbá àtẹ̀kejì àtàwọn bàbá àtẹ̀kẹta ọlọ́run rẹ̀ nìkan kan sí wa nínú gbogbo wọn wa ma arsalnaka illa rahmatan lil alamin ẹni tọ́lọ́run rán sí gbogbo wa ni Muhammad ìtumọ̀ ẹni pé alukurani àtàdísì lọ́mọ fi ṣe guide tá a bàbá ń tẹ̀lé ọmọ tẹ̀lé àfáà yẹn tọ́ba dẹ̀ ti kú ò lẹ́nu ẹ̀ wọ́n náà kú ò lẹ́yìn ẹ̀ ìwọ lọ́mọ tó ṣe abáàdékọ́ wa ṣe kankan ẹ̀wọ̀n akínní yìí ìjà rẹ̀ rí fún wọn ní kọ̀sẹ́rì àmọ́ yọ̀ da sákòmẹ́ kó lè wọná rẹ̀ jẹ́jẹ́ kọ́ mọ́ mọ́ lẹ́yìn tó bá fẹ́ wọná. àwọn fitinẹ eléyìí ọ̀pọ̀lọpọ̀ afa gbogbo wa ń dàrú mọ́ra wọn gbogbo ń dàrú mọ́ra wọn kọ́lọ́mọṣẹ́ ìṣàánú wa ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa nínú àwọn fitinà èyí tó wà òun náà ni fitinatu awliya il-umur fitina àwọn tí wọ́n ń darí ayé nínú àwọn olórí ayé fitina tí wọ́n ń dálẹ̀ wọ́n ti múlẹ̀ ayé sú ọ̀pọ̀lọpọ̀ tí imani ọba tó kò sílùú téèyàn ó gbé láyé tí ò ní pokùnso ibi wọn bá nǹkan jẹ́ dé fitina àwọn tí wọ́n ń darí ayé àwọn tí wọ́n ń bẹ ní ààyè àkóso ìlú ní gbogbo ayé mọ́sọ́ ọkàn sànjúra wọn lọ ní kò síbì kan lágbàlá ayé tí wọ́n ti ṣàbòsí fáwọn èèyàn bílẹ̀ sìtìnà nítorí pé ọba ipò yẹn tí wọ́n bá ti débẹ̀ ṣètò àtàwọn àlùjànnú wọ́n máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n máa ń pàpẹ́ kọ́ fún wọn ọlọ́run innal muluka idha dakhalu qaryatan afsaduha ọlọ́run ní àwọn ọba ẹsẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn ọba o tí wọ́n bá wọ̀lú kan wọ́n bàlú náà jẹ́ o nǹkan bẹ lọ́wọ́ wọn o wọ́n fẹ́ kọjú sọ́ba ọlọ́run ní wọ́n bàtì ẹ̀jẹ̀ fitina kan lélẹ́yìí jama tọ́jẹ́ pé àwọn kan wọ́n bẹ tọ́jẹ́ bìtọ́nà fún wọn àwọn náà ń pè ní abọ́bakú àwọn bìtọ́nà yìí bìtọ́nà tí ń sẹ́yìí àwọn ọmọ sọ fún wọn yìí pé ẹ fẹ́ ṣèǹkan báyìí fún wọn eléyìí ti pọ̀jù ṣe léyìí kò sí tí wọ́n ṣe fún yín bẹ́ẹ̀ jẹ́ gbé àwọn ọmọ tì í lẹ́yìn nínú àwọn onímọ̀ràn àtàwọn àfa kò wá sílùú tí yẹn náà sí tọ́jú pé tí president bá wù ọ̀kan báyà ní ẹgbọ́ ìmáàmù kí n lè ṣe lérí ọ̀rọ̀ yìí àní ìdẹ́bà ṣe náà ni ẹ̀bẹ́ yìí ni ẹ̀yin lè ba lérí gbogbo nǹkan kò lè sọ òdodo fún ipe tó bá padà yá ẹ padà kú lérí àga yìí o yóò wá kọ́ ẹ̀yin nìkan nínú sàárè àwọn aráàlú fẹ́ nǹkan báyìí wọ́n fẹ́ nǹkan báyìí wọ́n fẹ́ nǹkan báyìí wọ́n fẹ́ nǹkan báyìí. anabi sayakunu ba'di umara anabi ni ti ma lọ tán àwọn adarí kan ó dé faman dakhala alayhim ẹni bá wọlé lọlé bá wọn ẹrí anabi ò pé ọmọ lẹ kò sí wọn láti ta anabi ni ẹni bá wọlé lọlé bá wọn fasaddaqahum bikadhibihim nígbà wọ́n wá dọ́dọ̀ wọn tán aburú tí wọ́n ń ṣe ẹni yẹn wá ẹ̀ńdọ́sì ẹ̀ irọ́ tí wọ́n ń pa ẹni yẹn wá ń sọ fún ọba pé òdodo gan-an ilẹ̀ ṣe yẹn ojú ọ̀nà kan lẹ́wà ó sì mọ̀ pé kò sí lójú ọ̀nà
pé kéèyàn máa sọ fún olóṣèlú pé ẹ̀yin lọ́kàn lóòótọ́ anabi Muhammad sallam anabi ni wa aanahum ala dhulmihim àwọn tá a wí ibi tọ́nà yìí wọ́n tún wá ràn wọ́n lọ́wọ́ lérí àbòsí tó ń ṣe fara lù falesa minni anabi láwọn tá a wí yìí falesa minni kò sí nínú ìjọ mi walastu minhu èmi náà sí lára ẹ̀ kìí sára mi èmi náà sára ẹ̀ walaysa biwaridin alayya alhawda níjọ́ tí n bá ń bomi tútù fáwọn èèyàn níjọ́ àlìkìyàmọ̀ tó rùn mú kò ní sínú àwọn tí ó mú mi. àwọn abọ́bakú ni wọ́n ń sọ bẹ́ẹ̀ fún àwọn abọ́bakú tó o bá ti lódodo lẹ́nu tó lè bọ́ba pírẹsidẹ́ǹtì gọ́fúnà sọ má délé ẹ̀ kátó wá pé òun lọ lánìyàn pé òun lè gbowó lu òun náà fẹ́ fi sáyé èpè tí wọ́n bá ń sẹ́lẹ̀ òun náà máa gbà mẹ́ẹ̀ tó rẹ́jọ́ náà ni wọ́n sì gbé imáni rẹ̀ gbé ṣé tó bá débẹ̀ tán tí wọ́n bá kọ chẹ́ẹ̀kì lẹ̀ tán ọmọ gbé imáni rẹ̀ gbé mọ́ pé wọ́n lélẹ̀ iná fẹ́ yí sákàntì tèmi nìkan ìtàn kọ́lẹ̀ wọ́n sọ fún yàn jẹ́ kí mọ́ sí aláàtì lọ́kàn rí gbà bá yàfà ó ṣubú lulẹ̀ owó ojú ọ̀nà owó ìlú owó àwọn èèyàn owó àwọn èèyàn tán sunkún tán sọ́fà tí wọ́n ń dààmú àwọn aláàrẹ̀ àwọn opó ọmọ òrukàn tálíkà ìyàwó ọkọ wọn ó jí òun ní tí wọ́n jẹ ẹ̀sìn òpé ká mọ̀ sódodo fáwọn eléri àmọ́ àwọn lọ́lẹ̀ bá wọn ní kọ̀rọ̀ kété pé a máa ṣe kíni a máa tú àṣírí wọn síta àbí a máa bú wọn níta fìtínà kan lélẹ́yìn náà tó solúsàn náà ni pé ká máa ṣàdúrà fáwọn eléri wa àwọn tá a bá láǹfààní láti lọ́lẹ̀ ká wọn mọ́lé ká lè bá wọn sódodo ọ̀rọ̀ nínú àwọn fìtínà tó wà fitnatul khuruj ala al-hukam opposite èyí tá a sọ òun náà ni káwọn kan dìde pé àwọn ń tà wọn o àwọn fẹ́ bí ìjọba àwọn fẹ́ bí lulẹ̀ kò tún ságbára àjẹkùn yà ni wọ́n ṣe kí ni jama nọ́pọ̀ àwọn àjẹ tọ́wọ́n dé pé wọ́n jìyà nìkan ìbá sì ṣe kí ni ìbá tún sàn wọ́n wá kó bá àwọn tí wọ́n pèpè sínú Islam wọ́n kó bá àwọn ilé ẹ̀kọ́ Islam wọ́n kó bá àwọn foundations muassasat islamiyya gbogbo tó ní ṣe pẹ̀lú Islam wọ́n ṣàkóbá fún ó ṣẹlẹ̀ ní Libya ó ṣẹlẹ̀ ní Iraq ó ṣẹlẹ̀ ní Syria ó ṣẹlẹ̀ ní Cairo náà ẹ̀yọ́ Miami àwọn tí wọ́n gbélé yìí lérí àwọn ni wọ́n ń pè ní al-Ikhwanul Muslimun kẹ́nìkan kan oye kọ́mọ̀ ní ṣe pẹ̀lú wọn lẹ́yìn pé kọ́ sálámà sí torí kìí ṣe kèfèrí àbí sálámà sí ẹjọ́ tajà ẹjọ́ rajà tí o bá nílò wọn jìbìtì àmọ́ pé ẹjọ́ máa ṣẹgbẹ́ torí àwọn yẹn indahum kalamu ma'sul ọ̀rọ̀ tí wọ́n bá yín sọ bẹ́ẹ̀ bá rọra wọ́n yí yẹn mọ́lẹ̀ pé ṣé bílù ìṣèwárí ìṣọwá dá báyìí tábà sì wá gba ìjọba yẹn ṣé bí àmọ́ fáwọn ẹlẹ́tọ̀ọ́ wọn àwọn abéèrè pé ọ̀nà wo lẹ fẹ́ gbàjọba àwọn ní díẹ̀díẹ̀ náà ni àmọ́ kóra wájọ àmọ́ sufi àmọ́ amadi àmọ́ tabiligi àmọ́ sunni àmọ́ salafi àmọ́ baba àmọ́ pastor àwọn àjọ máa ṣe mítì ìròrí wọn nìyẹn o èyí tí kàwé fún pastor njó ní ara àwọn ẹ̀kọ́ mùsùlùmí ni kó tó di pé wọ́n fi di ẹ̀já lẹ̀ ẹ̀ wá pàdé mítì ní òṣèlú àbí àfáà tí ó jẹ́ sálàfí tó wà láàrin wọn tí wọ́n pè lòun wá ní níta fẹ́ ṣe yọ̀ọ̀dá o wọ́n ní kó láàrin wa èyí tó jẹ́ àfáà sunni tó wà ń bẹ̀ ó di jọ jímọ̀ òun sọ fún wa pé inna dina inda Allahi al-Islam Islam nìkan lẹ́sìn o ọmọ yabtaghi ghayra al-Islam dina pé yẹn bá ń ṣẹ̀sìn mí falan yuqbala minhu Ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirati minal khasirin òfò ni ó ṣe bí omi ẹ̀fọ́ tó bá di jọ́ al-qiyamah our pastor ni wọn are you not part of us wọ́n lọ ń sọ̀rọ̀ lánàá lérí rédíò yẹn orí ẹ̀ burú ni yẹ́wọ́n ni ẹ̀sà àìmọ́bìnú torí òun lọ̀gá rẹ̀ nínú pátì ìmọ̀ bẹ́ẹ̀ ń gbọ́rọ̀ yẹ yé eléyìí ẹlẹ́bọ ni àfáà Sufi ẹlẹ́bọ ni a sì mọ́ súnà wá pé kó jáwọn jọ sí pátì wọ́n á bẹ̀rẹ̀ pátì tán
òun fẹ́ ṣàdúrà lọ́ba ní ibadallah rijalallah àyìnúná bí àwọn onílà ẹ̀yìn àgbàlagbà ẹgbà wá o abásùn ni wọ́n ń tẹ̀ pé ẹ̀bọ́ ló ń ṣe yẹn àyíkpà àgbàlagbà aláàlá máa ń ṣe kíní láwọn pé sọ gbádùn sa a wà nínú pátì ń bí ọ̀ ń sọ̀rọ̀ àbíkọ́ sọ pé mo gbọ́ ń tọ́ sọ ń jò ní o ní alẹ́kọ̀ọ́ rẹ mo gbọ́ ọ̀ ń bọ̀ wá bá wa nínú pátì ó jẹ́ dẹ́ndẹ́ yà yóò sì jẹ́ lóòótọ́ fine fine gbogbo àwọn methodology yẹn wọ́n fẹ́ fi pa ní ẹ̀sìn ni kì í ṣe pé wọ́n fẹ́ fẹ́ ẹ̀sìn lọ́wọ́ àmọ́ ọ̀rọ̀ tí wọ́n máa sọ téèyàn bá kéwú èèyàn rò pé ẹ̀sìn ni wọ́n jà fún. ló sì jẹ́ pé ẹ máa rí wọn papọ̀ gbogbo àwọn ọjọ́ bídíà yẹn wọ́n máa fara wọn lọ wọ́n máa fẹ̀yìn náà ẹ̀ ní dáhùn ni ẹ mọ̀ pé àmánà ni màtíyọ́ lọ́n fún wa àmánà ni àwa láàmà pé àwọn olóṣèlú kan ṣe dáadáa àwa láàmà ṣe wáàsí fáwọn eléré kan ṣe dáadáa ọ̀rọ̀ wa ni wọ́n máa gbọ́ táwa bá ti dára wọn ò ní gbọ́dọ̀ wa mọ́ ọmọ sẹ́wọ́n ní ẹ̀sà wọ́n fẹ́ kìlọ̀ fún yín ẹ bẹ̀rù Ọlọ́run wọ́n là fà ní bàbá ọba àbẹ́ ìgbọ́n táwọn bàbá wa ń sọ ni káàbà gan kó wá lọ lè gbaṣẹ́ lé ọba onulẹ̀ tán ọmọ bùtán lọ́wọ́ ní ẹ̀sà ẹ dákun ẹ wọ sàárè ìjọ kan o ara ní aráàlú o yọkàn wo pé dání ìwọ lọ ń sọ̀rọ̀ àbí ẹ lè ti mọ́lẹ̀ àmọ́ àfàtọ́ já wa tí ò ní kankan sí pẹ̀lú wọn ọ̀rọ̀ tó bá sọ yóò wo etí wọn ọ̀pọ̀lọ́ ó ní fi fàmí ìmọ̀ òun ó ní omi ń bẹ lẹ́nu mi o fàálìyàntìkù máa fi ìmọ̀ òun fàálìyàntìkù máa fi ìmọ̀ òun ó ní ẹ wá ní sọ̀rọ̀ sẹ́ni tó mi bá ń bẹ lẹ́nu rẹ̀ mọ́ lọ́rọ̀ sọ ọfẹ́ gbowó lóṣèlú òsì fẹ́ bó lóṣèlú sọ̀rọ̀ òun tí ma tó ṣe jòkó láyé àwọn anábì Ọlọ́run al-ulama warathatul anbiya ó jòkó láyé rẹ̀ tó ma pèpè dáwà rẹ̀ ọ̀làbìlàkà pẹ̀lú òdodo àti ikhlas ọ sọ fún wọn yí pé kí wọ́n pe lágbájá wá yóò sì máa bọ̀ báwọn sálàfù sọ́ọ́lì ṣe lónìí ẹ̀ wọn ní pírẹsidẹ̀ntì ń bọ̀ ọ sọ fún gọ́fìnà pé ọ̀rọ̀ wà mo fẹ́ wá rí yín fọ̀rọ̀ kan ó sì ń dọ̀hùn ojú ọ̀nà yóò dáa àwọn yẹn sọ̀rọ̀ yín láì dá ń bí báyìí àwọn lágbájá wọn lè sanwó pẹ́sàn bọ́ọ̀ bá ń gbowó lọ́wọ́ rẹ̀ kò ní gbọ́n tó ń sọ haibatul ulama fi zuhud haiba àwọn afa ẹ̀rù tí wọ́n máa ń bà lára àwọn afa òun náà ní ìráyésá wọn tí wọ́n bá ti tójú báyé kò ní sí ẹ̀rù lára wọn ọlọ́run ẹ̀ kí wọ́n sábà tún orílẹ̀-èdè wa sí àti gbogbo àwọn eléré wa ẹ má ṣe protest kẹlẹ́ ẹnìkan ẹ máa bú president ẹ máa bú governor kódà o tẹ bá lódodo ọ̀rọ̀ tẹ sọ ẹ lè ṣe kínní ẹ lè bá wọn ẹ má sì fún yín lẹ́tọ̀ọ́ yín ẹ má digun jà wọ́n torí ipa àwọn ọkà yín ipa àwọn ṣe kínní ọkà yín anabi ni wa alla nunazi al-amra ahla anabi ni àwọn sàhábà ní anabi pa wá láṣẹ yìí pé gbogbo àwọn tó bá jẹ́ lérí amadigun jà wọ́n o níparí ọ̀rọ̀ mi ayọ́mayá mi òun náà nínú àwọn fitina òun náà ní fitina tó ulama tawhid al-aqaid wal manahij ó ti sọ̀rọ̀ wọn díẹ̀ lẹ́ẹ̀kan ẹni fitina àwọn olùpèpè sínú sunna tí wọ́n fẹ́ máàcì àwọn àkídà papọ̀ ipe ẹni gbogbo wa ká máa ṣe dáwà papọ̀ ẹni gbogbo wa ká máa bá àwọn yẹn sọ̀rọ̀ papọ̀ ẹni gbogbo wa ká múra wa ní àfẹ́sìn ká máa túká kíkálukú sì ní àdìẹ ọkàn tiẹ̀ tó bá ní níjọ́ wọ́n fẹ́ sọ àdìẹ ọkàn tiẹ̀ wọ́n sọ níjọ́ tèmi bá sọ èmi náà sọ àwọn àlùfáà ní ṣubuha wà fìtínà ìdààmú ni èmi ń lọ yọ àfa ń lọ Abẹ́òkúta àfa yìí ń lọ Port Harcourt àbí wọ́n wá ní ká wọ mọ́tò kan kí náà padà ṣẹlẹ̀ ayédàkára Port Harcourt ọbọ̀lẹ̀ àtàrà Ọ̀yọ́ kókó ara Abẹ́òkúta àbí tí mọ́tò máa gbé lọ bí ti ń lọ torí kò pọ́síbù ọ̀nà wọn jọra wọn àfi tí àwọn méjèèjì yòókù bá tú bá pé tó Port Harcourt làwọn náà fẹ́ ṣe kínní làwọn náà fẹ́ lọ ọ̀tọ̀ ẹ̀yà wa wọlé ẹ̀jẹ̀ àjọ máa lọ
ìrìn ọ̀wà dùn rìn gbà òun eléyìí ní Ikhwaniyya ló wọ́n máa ṣe tọ̀hún ní Tijaniyya ló wọ́n máa ṣe eléyìí ní Qadiriyya ló wọ́n máa ṣe eléyìí ní Tabligiyya ló wọ́n máa ṣe eléyìí ní Ahmadiyya ló wọ́n máa ṣe tọ̀hún ní Shamsiyya ló wọ́n máa ṣe tọ̀hún ní Qamariyya ló wọ́n máa ṣe tọ̀hún ní Rufa'iyya ló wọ́n máa ṣe àwọn fún yáyá yẹn pọ̀ rẹpẹtẹ kulluhum ala dalala gbogbo wọn bẹ lérí àánú adùn tó fojú hàn fẹ́ni tọrọ báyìí àmì tọrọ báyìí yóò rò pé ojú ọ̀nà wọn wà àwọn tí wọ́n ń ṣe léyìn wọ́n ní tajdidul khitab ad-dini òun náà ní agenda wọn afẹ́ tún ẹ̀sìn ṣe ẹ̀sìn ti pé ẹ̀ mọ̀ ya mi afẹ́ jà dáadáa bá a ṣe máa bá àwọn èèyàn sọ̀rọ̀ ẹ̀sìn lábẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àbùkátà sí tó bá gbé fọ́tò tó dá wa fọ́tò pé ẹ̀yin tẹ́ ẹ̀ máa ń ṣaṣa sáwọn kan náà táwọn náà láwọn ń ṣe súnà tó dé pé asa ni wọ́n òun ò lè rí láì fi kan lára àyàn kó pé èèyàn síbẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àbí kọ́ ṣaṣa ẹ má jà ṣaṣa mọ́ ẹ má jà fòdodo ọ̀rọ̀ pamọ́ mọ́ káwọn àfa ká máa ń tá máa wí ká máa ń tá máa sọ ká máa darí àwọn ìpẹ̀lú al-kitabu wa sunna ká mọ́ sọ ìsìlámù dẹ̀ ṣàṣà ẹ̀sìn ilé kan gbogbo eléyìí ń bẹ lábẹ́ tajdidul khitab ad-dini pé kì í ṣe pé sìn la fẹ́ jà dáadáa ẹ̀sìn ti wà lẹ̀ àmọ́ ọ̀nà táwọn máa fi bá àwọn èèyàn sọ̀rọ̀ tí wọ́n fi rẹ́sìn yẹn gbà tí ò sì ní yapa sunna àwọn tó wá dé pé ìtumọ̀ tó wà lábẹ́ ni pé àwa àtàwọn alùbídíà aláàjọ máa ṣe tí kálukú ṣe ládìí ọkàn títí ẹ̀ àjọ máa pèpè sójú ọ̀nà Ọlọ́run papọ̀ àjọ máa gbọ́ wá sí àjọ máa ṣe wá sí fúnra wa àjọ jòkólẹ̀ àdàdà wà papọ̀ gbígbà tí iná àti kíni àtomi tẹ̀yìn fẹ́ kó papọ̀ ni àwọn alùbídíà ni ó túbá tí wọ́n bá túbá ṣetán láti bá wọn ṣe ọmọ ya alájọṣepọ̀ ìǹṣepọ̀ lùdì oníkèwá sẹ́mi wà lọ ó tó wá ní òun gbọ́ tí ẹ sọ ń jẹ́ ọjọ́ mọ̀ pé wọ́n ní mòlúdì ọ̀dà táwọn palẹ̀ mọ́ táwọn fẹ́ sí lọ́la ìjà tẹ́lẹ̀ fẹ́ jà yẹ ẹ padà sí kínní ẹ padà já àwọn ọmọlẹ́kẹ́ olóyè wà kó bá torí pé tẹ́ bá ti ń bá lùbídìí àṣetọ́ jẹ́ àfọ̀n bídìí àtọ́ gbajúmọ̀ ẹ ti dọ̀rọ̀ rú lérí àwọn ọmọlẹ́kẹ́ àwọn gbà pé tí ó bá jẹ́ àfáàní ẹ̀ní ní kọ́ máa sọ̀rọ̀ níbi tẹ́ wà kí ló fẹ́ sọ lẹ́yìn náà tó bá sọ tó dáa níbi tẹ́ wà yẹn ní tí ọ̀dà ń bẹ lọ́wọ́ ẹ̀ lọ́sọ̀ọ́ bò mí ẹ ti fi ìjà àfa rẹ̀ rin ilẹ̀ lọ́dọ̀ àwọn ọmọlẹ́kẹ́ wà táwọn jẹ̀mọ́ yìí pé ẹni yóò ẹni wẹ̀ tẹ́ bá ti gbọ́rọ̀ rẹ o ẹ máa tẹ́tí sí àbí wọ́n bá béèrè pé ẹ dákun ẹni tó wá sọ̀rọ̀ lẹ́ni ẹ̀ ògbóǹtarìgì Sufi oníbídíà ni wọ́n ní bẹ́ẹ̀ ni a mọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà láàmà ṣe kínní láàmà mú wọn ṣé ká máa gbọ́rọ̀ rẹ̀ ẹ máa gbọ́rọ̀ rẹ̀ ẹ máa gbọ́rọ̀ rẹ̀ yẹn o ti rúgbó yín ṣé ká máa gbọ́rọ̀ rẹ̀ ẹ máa gbọ́rọ̀ rẹ̀ o ti rúgbó yín ẹ máa pọ̀rọ̀ tí ó ń sọ kódà àkídà rẹ̀ ọ̀dà lẹ́ni kọ́ máa ṣe kínní kọ́ máa ṣe dánilẹ́kọ̀ọ́ fún wa gbogbo àwọn eléyà á rí àwọn tí wọ́n jáde ilẹ̀ lárúbáwá rẹpẹtẹ táwọn afágbàgbà kọ́ ní kéwú nígbà wọn délé dọ́yà wal amana wọn mọ tán ṣe mọ́ nítorí ṣòro àníkan mọ̀ mí àníkan gbọ́ mi àní mo fẹ́ kí wọ́n rí mi eléyìí nínú àwọn khasara balibala àdáwò ni inú fitina tó wà ń lù tábẹ́lẹ̀ ọ̀nkọ́lọ́njà owó ẹja fitina tó tagrib òun náà ni káfẹ́ westernization káfẹ́ westernize mùsùlùmí pẹ̀lú ìsìláàmù tí ń ṣe ìyẹn pọ̀ dáadáa ìgbé bẹ́ẹ̀dẹ̀ dá o bẹ́ẹ̀dẹ̀ àwọn òyìnbó ń ṣe bẹ́ẹ̀dẹ̀ irú súnà wọlé yín gbọ̀ tẹ́lẹ̀ ṣe bẹ́ẹ̀dẹ̀ mọ́ ebi ẹ̀yin náà ẹ̀ kàn gbé kéèkì síta èyí táwọn tó ń fi sọ pé 1 2 3 yẹn ẹ̀yọ́ kàn sọ pé wahid ithnain talata àwa béèrè pé inú ayàwó lọ́wọ́ àtàdísì pé ká máa ṣe bẹ́ẹ̀dẹ̀ afẹ́sẹ̀ ìyàwó ọkọ ìyàwó àtìyàwó wọn èdè sákìdù àbí ẹni kí wọ́n jòkó lérí iṣẹ́ àkànná olónìkọ́ bó ló tọ́ èmi ò lónìkọ́ o wọ́n jòkó lẹ́gbẹ̀ẹ́ ara wọn ṣé tí wọ́n bá ń bẹ níwájú ilé wọn ẹ̀yọ́ màá yá mi ṣé wọ́n lè jòkó lẹ́gbẹ̀ẹ́ ara wọn bẹ́ẹ̀ ká tó wá pé
láàrin gbogbo ayé pé wá wẹ̀sìn wa o àwọn èdè ìṣe akídù àmájòkó tira wa sínú Islam nìyẹn wà ẹ mọ̀ pé àwọn obìnrin máa ń bẹ nínú káàní tí wọ́n máa jẹun tí wọ́n máa dá wákà ń bẹ ẹ̀ka dísì yẹn àwọn tí wọ́n fẹ́ ṣe akídù bàbá ìyàwó àtàwọn ọkùnrin ni wọ́n wà ń bì kan náà tó bá jẹ́ pé ọ̀lù la fẹ́ lò àrọ́kùn tá a fẹ́ dá sí káwọn obìnrin wà lẹ́yìn káwọn ọkùnrin wà wájú kálukú sì máa rẹjú ẹ̀ torí fìtínà náà ni ìyàwó wa ńlá ni wá bọ̀ bí ìgbà tí ṣẹlẹ̀ ń ṣèyàwó free mixing ikhtilat àwọn ọ̀rẹ́ ìyàwó náà àwọn náà wọ́n gbé báàgì sọnù kan lọ́wọ́ báyìí wọ́n ní àwọn tẹ̀lé ìyàwó lójú àgbo wọ́n máa rìn bí ekòló wọ́n fẹ́ westernize Islam ebi wọ́n ti lọ náà làwọn boys ti ń wo kálukú wọ́n ti ń wo sister yẹn kò ní lọ bọ̀rọ̀ aago 6 ní o tó kú ní occasion yẹn àbí venue yẹn sister yẹn ti wọ̀ lójú látara bẹ́ẹ̀ àbúrò ọmọ lọ ṣétúláàsì ní ká wà àtòbìnrin ká máa wà lójú kan ní àwa kíwú tán kíwú yé wa mọ́ wọ́n ní àwọn afáyẹn ti lé o òdodo máa ń lé ní obìnrin ó jòkó láàrin àwọn obìnrin ẹgbẹ́ kọ́kọ́ ìyàwó jòkó lọ́dọ̀ àwọn afá èyí tẹ́ pàtẹ́tẹ́ gan lásán gan ẹ máa ń ṣe sábà bí ojú burúkú lọ́pọ̀lọpọ̀ ìyàwó mi ò ṣe láti bọ̀tán dáadáa ìyàwó ọdún kan oṣù mẹ́fà al-ainu haq ojú wa ká máa ṣe wọ̀ṣọ̀wọ̀ṣọ̀ láàrin ara wa alẹ́ lọ occasion mi jama wọ́n ní mo ti sọ fáwọn ọmọ ìyá mo ní sórí bọ́ọ̀ bá ti ṣàlàyé bó ṣe to àga lókẹ́sàn rẹ̀ yìí ni wá ọ ṣàlàyé ta ni ó ṣe MC lẹ́yìn náà bó lè tó ṣe fẹ́ wá lẹ́yìn náà bó lè ṣe to àga wọ́n wà to àga àwọn yẹn wà kẹ́yìn sáwọn fún wáàsì àwọn àga oníràndì ẹ̀ ni wọ́n tó èyí tó bá fẹ́ gbé wáàsì ọmọ wa ṣe báyìí nígbà tó bá rí ọ̀rọ̀ kan tó ta á la wọ́n bá tó gbọ́ tán yóò tó máa jẹ bisikíìtì lọ mo ní túláàsì ní kẹsì wáàsì ni ẹkú kó jẹ kalẹ̀ káwọn obìnrin ó gbé tiwọn káwọn lè jẹ tiwọn káwọn ọkùnrin náà máa jẹ tiwọn ká sì máa lọ ẹbí wà ní màlá pé àmọ́ tó bá ní ẹ fẹ́ kí wọ́n ṣe wáàsì fún yín àrí tó burú bẹ́ẹ̀ kí wọ́n sọ̀rọ̀ Ọlọ́run fún yàn ẹ̀yin tẹ́fẹ́ gbọ́dọ̀ Ọlọ́run lẹ́kẹ̀yìn sí ìmáàmù yàtàfà ti sọ̀rọ̀ wọ́n ní bí wọ́n ṣe ṣe lù èbó nìyẹn irú Islam tẹ́fẹ́ ká máa ṣe nìyẹn ká máa westernize Islam ìjáàbù pínpín ọlọmọ rí báyìí wọ́n ní àwọn ṣe ìjáàbù dé ẹ̀yà àfáàyè sì ń sẹ̀sìn ṣe ń tọ́lọ̀ ní kọ́ wọ̀ jáde nìyẹn yudinina alayhinna min jalabibihin jàlíbábà lọ́lọ́ ní kọ́ wọ̀ ọwọ́ lọ́n kan mọ́rí ọwọ́ làwọn ṣe ìjáàbù dé ṣé àwọn déèsì yẹn ṣé ànábì ló filẹ̀ fún wa wọ́n fẹ́ westernize kínní Islam àwọn náà ń pè ní du'atu tagrib àwọn yẹn pọ̀ dáadáa Lárúbáwá ń bẹ Yorùbá ń bẹ tí wọ́n sọ fáwọn ará Mákà pé ẹ̀sìn tẹ́ ṣètò tẹ́ǹpẹ̀ lẹ́sìn èyí náà darapọ̀ mọ́ wọn ló èbó káwọn ọmọ yẹn wọ́n wọ jeans káwọn wọ ṣòkòtò káwọn gbá bọ́ọ̀ table tennis káwọn náà wá sí Olympic kí wọ́n gbá bọ́ọ̀ àwọn kan dẹ̀ gbọ́ lóòótọ́ wọ́n pariwo báwọn afá pé ó tó ìmúnilẹ́sìn tó ó lè wo jàlùbábà jáde kúrò ní ìlú wọn India airport báyìí ó jù sínú báàgì ni gbàtẹ́ wọn fi jáde ní London lamẹ́ríkà báyìí jíǹsì àti tọ́pù ẹlẹ́hà táwọn tọ̀dọ̀ wọn bí táwọn ń gba nìkọ́ọ̀bù tí wọ́n ń gba jàlùbáàbù wìtìwìtì yẹn lẹ́yìn tẹ́ gbẹ́sìn lọ́wọ́ tá a gbà lọ́wọ́ yín lẹ́yìn wọn fẹ́ bọ́ra alẹ́ àdáwò yẹn wọ́n bọ́pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn nínú àwọn tán bẹ́ẹ̀ Lárúbáwá kọ́lọ̀ ń sọ wa ń bẹ̀ o wa man yatawallahu minkum fa innahu minhu ọlọ́run ẹni tó bá ti lè mú wọn lórí ayò tí ń tẹ̀lé ojú ọ̀nà wọn òun náà ti dára wọn walan tarda ankal yahudu wala nasara hatta tattabi'a millatahum ọlọ́run láwọn yahudu àti nasara wọn ò ní fi ilẹ̀ lọ́rùn ó dìgbà tẹ́ ẹ bá dàbí wọn tẹ́ tẹ̀lé ojú ọ̀nà wọn nígbà náà wọn tó fi ilẹ̀ wọn mọ̀ lọ yín lọ́rùn ní pé you can't do that yóò ní mùsùlùmí ńlá láti sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ pé òkè sàtì mo fẹ́ ṣe kò sọ́tì o yóò àrò tipa amásẹ́gbẹ́ kan táwọn afábá lọ tán wọ́n gbé jáde àwọn míì yóò sọ fún rẹ̀ pé èmi ọ̀rọ̀ tí ẹni bá ra ọ̀rà fún rẹ̀ wọ́n sọ fún MD pé MD ẹ̀ ń bọ̀ kò sọ́tì o nígbà tí nǹkan tó da ń bẹ́lẹ̀ tá a mú èyí sọ wọ́n á mọ ọmọ kan tó fi ya wèrè a mọ compromise ayé Quran tó clear níparí ọ̀rọ̀ mi fitina tó takfir
tọ́ fìtínà kan tó nìyẹn òun ẹ̀ẹ́rì bíi sunna ẹ̀ẹ́rì jọjọ salafi kìí sì ṣe sunni kìí ṣe salafi sokoto rẹ̀ ó dúró mi tẹ́ ẹ kọ́ wa ẹnu gbọ́dọ̀ pọ̀ dáadáa ẹ̀ẹ́rà mi sùdú lérí ẹ̀ wàláì bó ṣe wáyé mubtadi' oníbẹ̀dẹ̀ oní làwọn jama'atu takfir àwọn ìyẹn tí wọ́n ti jí láàárọ̀ báyìí ẹni tí wọ́n yọ kóònù ìsìlámù ni làwọn wákàkì àwọn èsì dáwà wọ́n yẹ sẹ́ asaabu dáwà asaabu takfir làwọn tí wọ́n ti jí báyìí pé èyí mélòó mọ kàfàrà lé ní o tí o bá ti rí yọ wẹ́ni tí wọ́n kàfàrà kí ló tó mọ́ owó ìfìyàn mọ̀nà kì í ṣe wá sí fún yàn kódà kì í báyàn sọ̀rọ̀ ìpè kìíní yọ̀ dáa kó tó kàfàrà rẹ̀ rọ o lágbàjá ti di kèfèrí tàwọn ló ti kèfèrí wọ́n bá a débi pé ẹ̀ṣẹ̀ ipe tẹ́yìn bá ti ṣẹ̀ ó ti di kèfèrí yàtọ̀ sẹ́bọ àwọn yẹn pọ̀ lọ́rin rẹpẹtẹ wọ́n wà lẹ́kọ̀ọ́ náà wọ́n káàkiri àwọn ìlú mi náà wọ́n wà ní Ìṣẹ́yìn àwọn eléyìí fìtínà ni wọ́n lérí ilé Ọlọ́run wọ́n fi ti ara mi gbọ́ báyìí ọ̀gá wọn asabu takfir wọ́n fi ti ara mi gbọ́ báyìí ẹni bá ní fóònù mi lọ́wọ́ yín sẹ́ndì ọ́díò yẹn sí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ wípé ẹni bá fi spoon jẹun ṣé gbogbo àwọn iṣẹ́ tó ṣe sọ́lọ́wọ́ gbà á ó lẹ́ni tó bá fi spoon jẹun tó sì mọ̀ pé ká máa fi spoon jẹun yín máa ń yọ̀yàn kúrò nínú Islam fakọ̀dé habitọ̀ amaluhu ó ti kúrò nínú Islam gbogbo iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ ó ní gbogbo iṣẹ́ rẹ̀ pátá tó ṣe lé ayé ti bàjẹ́ nígbà ó ti fi spoon jẹun tí ò fọwọ́ jẹun àwọn sísítà ti ń tẹ̀lé àwọn táwé àwọn fẹ́ sẹ̀sìn wọ́n mọ̀ pé orí ibu wọn ṣe mẹ́ gbogbo èèyàn ní kèfèrí àfàwọn nìkan àwọn èèyàn ni wọ́n jẹ́ káwọn alùbídí àwọn ọmọ arọ́rọ̀ sọ sí àwọn tí wọ́n gbé súnà gidi lọ́wọ́ ẹ̀sẹ̀ wàá máa yọ pé àwọn yẹn àwọn ti kọjá abíta náà fi gbede o wọ́n lẹ́ni tó bá lọ lè jẹun lé oúnkò mọ́ ó ti kó nu Islam yọ wọ̀ náà gbére tí ò ní jáde mọ́ máwọn ọ̀rẹ́ rẹ̀ fún kéèyàn máa lọ lè jẹun lé oúnkò mọ́ bídí àlọ́dọ̀ tí wọ́n pín kullu bid'atin kufr wa laysa kullu bid'atin kufra àwọn lẹ́yìn tẹ́ bá rí wọn omi ọmọ gbọ̀nyàn lójú alẹ́ rí gbogbo wájú báyìí fún tahajjudi iná ní sí lọ lè wọ̀ àwọn khawariju zaman àwọn ọmọ wa kọ́lọ́mọdé ó sí kéwúkéwú kọ́lọ́mọdé ó sí àfàtẹ̀lé o àwọn tó wà lóko ẹrú táwí ọlọ́mọdé àbáwá yọ wọn kó mbẹ ọlágbára ọlọ́wọ́n bá wa tó fitnatul ma'isha àwa débi awí òun náà ní fitina bó lẹ́ni kọ̀ọ̀kan wa láti bọ́ kúrò nínú gbèsè kátó lọ lè bọ́lọ̀ bó láti bọ́ kúrò nínú kẹ́nìjàmá ó dó gbèsè kátó lọ lè bọ́lọ̀ látara ẹkọ́nọ́mì tó ti dàrú kálukú ọmọ tó fẹ́ jẹ mọ́ ẹlẹ́mìí ò wádìí tó fẹ́ jẹ kọ́sà máa jẹjẹkújẹ ni fitina yìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó sínú ẹ̀ kódà àwọn ẹlẹ́sìn kó sínú ẹ̀ torí etí ọ̀n wọlé ó kéré sí etí ńná ó kéré sí etí ń ṣe kí ni jama etí ń wọlé ọ̀pọ̀lọpọ̀ ń jẹ màá ọ̀pọ̀lọpọ̀ ń jẹ rìbá owó èlé ọ̀pọ̀lọpọ̀ ń ṣe gbájú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń ṣe jàmbá nínú sẹ́rẹ̀ fìtínà ni kálukú wá mísì ọ́fíìsì tí kálukú bá ti wá wà kálukú ṣiṣẹ́ aláàlẹ́ rẹ̀ yóò tún wá ṣiṣẹ́ haramu mọ́ gbogbo òṣìṣẹ́ ìjọba pátá lẹ́yìn ìgbà tí wọ́n ṣiṣẹ́ ìjọba tán wọ́n tún wá ṣe tara wọn gbogbo àwọn tí wọ́n ní ọ́fíìsì tí wọ́n bá ṣiṣẹ́ tó yẹ kí wọ́n ṣe tán wọ́n tún wá ṣe jàǹbá fún MD tí MD náà tó yí àwọn yẹn bá sáfù rẹ̀ tán tí wọ́n ṣe iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe oye yọọ ma dìlé owó sùn wọn o lè má rí mi sàmá tó fi jáde láyé ibi à ń lọ ni pé bó o la ṣe fẹ́ kó láyé láì jẹ gbèsè ọmọ ya ẹja lè ṣiṣẹ́ lérí ẹ o gbèsè tó bá jẹ kọ́lẹ̀ o bóyá àwọn ẹni rẹ wọn lè bọ́ san tó bá jáde láyé máa sọ o mọ́ rò pé ẹni tí ó yá olówó gbàgbé o ẹni yẹn ò gbàgbé o
ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún kò gbàgbé o jọjọjọ gbogbo ọdún bá ti rí ọ ní rántí pọ̀ jẹun lówó látọdún kẹjọ mọ́jọ́ ọ̀rọ̀ rẹ̀ ó dàrú bọ́ọ̀ bá tì ní máa lọ lè ba mo fi sẹ́mi o bí nǹkan ṣe rí ni o tọ́ba pọ̀ ọmọ sáà díẹ̀ ẹ̀yọ́ màyá mi èèyàn tí ń jáde láyé tí ò jẹ gbèsè nísì èèyàn díẹ̀ sọwárí àbáyọ lérí ìyẹn ni pé sórí ẹnu wọn bá ti máa ń wọlé fún òun náà ni kò fi pílánì láìfẹ́ tọ́ba ti kọjá àlà ó padà jẹ gbèsè àbí kò padà jẹ jìbìtì kò padà máa lu jìbìtì tọ́ba tó jáde kìyàmọ̀ kí ló fẹ́ sọ kí ló fẹ́ wí jáde kìyàmọ̀ eléyìí náà àwọn fìtínà tó wà ń lu ni fìtínà àyètò owó náà ìwọ ni kò wá rí i pé iṣẹ́ eléyìí ọ̀lọ́ ẹni tó wáṣẹ́ mi àdá eléyìí ò tó ẹni wá mi kún má dákẹ́ torí kò lè jáde láyé tahira mutahhara káwọn èèyàn máa ṣe pé ilé ọ̀tọ̀ bá jáde láyé pé ha ó kú ha 500,000 mi wà lọ́wọ́ ẹ gbogbo tó kó kalẹ̀ gan kò wọ́ 50,000 ọmọ ya tí wọ́n bá ń ta gbogbo tó kó kalẹ̀ tó bá jẹ́ pé 20,000 lọ́ba wọ́ọ̀sì wọ́n wá kó fẹ́ni tó lówó owó rẹ̀ kéré lọ́rùn rẹ̀ ó kú 480,000 ìbádà tó bá ṣe déédéé 480,000 ọlọ́run yọ nínú ìbádà rẹ̀ yóò fi sínú àkáǹtì tiẹ̀ tó bá dúró àlùkìyàm kábíkọ̀ bá ṣiṣẹ́ rẹ̀ mọ́ wọ́n wá mú ẹ̀ṣẹ̀ tó ṣe déédéé 480,000 naira nínú ẹ̀ṣẹ̀ tiẹ̀ ẹni tó yá olówó wọ́n wá kó sínú ẹ̀ṣẹ̀ tiẹ̀ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ó sì máa jìyà rẹ̀ ló jẹ́ pé ẹ má jà fàdó alẹ́ ká sì gbìyànjú ká máa bẹ lọ́hùn ká sì máa ṣiṣẹ́ kọ́lọ́mọba alá jíjẹ mọ́ wa kọ́lọ́mọ jẹ́ ọ̀há o kọ́lọ́mọ fi síbi tọ́ ha fún wa àbáyọ lérí gbogbo ń tà sọ látàárọ̀ yìí àwọn fìtínà yìí bó ṣe pọ̀ tó yẹn fìtínà yẹn pọ̀ gan o bó ṣe wá pọ̀ tó yẹn ẹ̀yọ́ máa yá mi alákọ̀ọ́kọ́ àbáyọ òun náà ní talabul ilmi shar'i ká máa lọ lè kéwú ká máa lọ hálíkọ̀ ká máa gbọ́ lẹ́kṣọ̀ àwọn afa látara bẹ́ẹ̀ fìtínà yẹn ọ̀rẹ́ gẹ́gẹ́ bí òkùnkùn ni ìmọ̀ yẹn ọmọ ṣe kíni yẹn ọmọ tán ìmọ̀lẹ̀ sí tó bá wá mọ̀ dáadáa lóòótọ́ mọ̀ pé àwọn eléyìí ẹlẹ́bọ ni wọ́n àwọn eléyìí oníbídíà ni wọ́n àwọn eléyìí ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ìmọ̀ ní máa jẹ́ èèyàn mọ̀ tó o bá ti ké òní dáa mọ̀ ọkàn mọ̀ yínú fìtínà ni wọ́n tún láwọn jàmá yóò da ọ̀dà yóò tún sálọ́dọ̀ àwọn jàmá mi wọ́n mọ̀ tún lé ní náà tún da yóò tún sálọ́dọ̀ àwọn jàmá mi nígbà tí o sì mọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà al-uzla ó yẹra kó lọ́dọ̀ àwọn tí fìtínà bá ti ṣe kínní tó bá ti tẹ̀rì fìtínà ti mú wọn tẹ̀rì sínú omi mọ́ fà wọn lásọ o torí wọ́n fà wọn náà sílẹ̀ wọ́n bá wọn ṣọ̀rẹ́ wọ́n máa wẹ̀dọ̀ lọ títí tó fi ṣe kínní tó fi jáde kìí ṣe tó láti ní ká máa yan ṣọ̀rẹ́ tó bá ti mọ̀ pé ọ̀rẹ́ yẹn ó ṣe kínní ọ̀rẹ́ yẹn ó kó bá o ó jìnnà sáfà míì nítorí pé ọmọ bó ṣe rí yàwọn ní àárín bímọ ẹ lè rí torí alákòóbá lẹ́yìn náà azuhudu fi dúnìyà kéèyàn wálé ayé ma níwọ̀nba sórí ọlọ́wọ́n bá ń gbà mí yẹbusutu riskọ yóò fi arísìkì sílẹ̀ bí anabi Suleiman ó sì máa lò sójú ọ̀nà ọlọ́run ó sì padà lọ́lẹ̀ wà jẹ́nà lẹ́yìn ìgbà tó ti gbádùn ayé tọ́lá bá ṣe bẹ́ẹ̀ fún ọ má lò ẹ̀bùn ọlọ́run àmọ́ nígbà míì wọ́n ní alimubahat nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ni kéèyàn máa ṣe ẹ̀tọ́ ni kéèyàn rà ẹ̀tọ́ ni kéèyàn lò kéèyàn wá sá díẹ̀ nítorí ìmọ̀fẹ́ kó sínú ayé ọ̀kan nínú àwọn olówó kan nílẹ̀ Lárúbáwá wọn la bílíọ̀nìà ni o ó wá lọ lè ra mọ́tò 4,000 riyal ẹ wo 4,000 sí 1 billion àwọn èèyàn wá fà lásọ pé kí ló dé tó fi wá lọ lè ra mọ́tò yìí ó ní bó ṣe wà yìí ẹ́ńjìnì rẹ̀ dáa ó ní kílọ̀sì rẹ̀ dáa kíkì rẹ̀ dáa bẹ́ẹ̀ ni èyí tó máa ń tẹ̀ tí ó ní bírèkì ẹ̀ dáa ó ní bó ṣe wà yìí ọgbọ̀n òun àtọmọ òun àtìyàwó òun wọ́n ní ọgbà ìwà àtọmọ àtìyàwó ọlọ́gbà wọn ó ní
ṣé kò wá torí pé òun lówó ṣé wọn wá ra mọ́tò tí ń fò ní ṣé wọn wá lọ ra mọ́tò tí ń ṣe kíni tí máa ń fò lérí òfurufú torí pé òun lówó. ó ní tí mọ́tò ó ní 3 million ó ṣe eléyìí náà ti ṣe fóun ọ̀tá gúrí kọ̀dà wọn láàmú ìjẹ́gbìn sùúdù nìyẹn. bọ̀tẹ̀ ìsìláàmù ní kéèyàn ọmọ jẹun tó dáa kò ní kọ́ ọmọ wọn tó dáa kò ní kọ́ ọmọ gun tó dáa àmọ́ má kólé ayé lọ́kàn ẹni bá kólé ayé lọ́kàn níjọ́ tí máa ń lo mọ́tò 3 million oye 3 million naira tó bá fẹ́ rà mí yọ ọmọ tájẹ́ ti mọ́tò 6 million níjọ́ tó bá fẹ́ rà mí yọ ọmọ tájẹ́ ti 9 million bọ̀tẹ̀ ó lo mọ́tò 9 million tán lọ́wọ́ ra mọ́tò 4 million ẹ̀dí jẹ́ ń pè ní sáà ìdìnnú ọ̀rọ̀ ayé sá ó ti ra ayé kó tó sá ìwọ ráyé o ìwọ tó bá ti ráyé mọ̀ pé sáyé dùnú ọ ó dìgbà tó bá rí ọ wà á sí kínní ọ wà sá gbogbo tí o bá ní ṣàǹfààní fún Ọlọ́run ò ní kó o lè azudu wa ma la yanfa fil akhirah nítorí ògbé kínní ẹni ló mọ́tò 10 million àti ẹni tó ló mọ́tò 3 million ṣe ẹ dákun ṣe kínní yàtọ̀ láàrin àwọn méjì tí wọ́n wọ sàárè níjọ́ àlè kìyàmọ̀ kínní yàtọ̀ láàrin àwọn méjì tí wọ́n ní bàbá yìí dé mọ́tò 25 million lọ́ra ẹfun ládàrún èyí tó sì ra ọ̀kadà yìí sí ẹkọ sẹ́rò síbi tiẹ̀ wọ́n ní kò sàǹfààní kankan lọ́rùn mú dẹ̀ kò sàǹfààní lọ́rùn owó tẹ́ kó fi tọ́jú ìyá àti bàbá rẹ̀ kọ́ ọmọ fi ṣe pop bàbá ń sọ́fà nílé ìwọ́n ṣe pop lẹ́kọ̀ọ́ ṣe pop lọ́kàn àbí kọ́ lé kó gbé bẹ́ẹ̀ zudu yẹn wọ́n ní tẹ̀yìn bá ní odò ní sekínì torí kò sí ayé gùn ayé fẹ̀ ayé lọ ní tọ́ba láyé lọ́ọ́ máa lé tọ́ba ti débi kan ó tún ra àwọn kan wájú ẹ títí tó fi kú ò ní lé ayé bá ayé ni ó lé ọba ọ wà jáde láyé wọn kàn kalẹ̀kùn pé màláíkà kú dé wọn lọ yálé ni ó wọlé kò ní síbi tọ́ba yẹ sásí àfi kọ́ máa lọ sáré lẹ́yìn náà àdúà àmàṣàdúà kásì bá rìn pẹ̀lú àwọn ẹni rẹ̀ àmàṣàdúà àmà bẹ̀lọ́n a'udhu bika min fitnatil mahya wal mamati ànábì àmàṣọ ọlọ́run fìtínà ayé àti fìtínà kú ọlọ́run sọ mi bẹ́ẹ̀ mo bẹ̀lọ́n nínú àánú rẹ̀ ẹni wọn bá ta wí kọ́lọ́n jọ sàǹfààní fún wa kọ́lọ́n sọ wa níbi fìtínà ayé èyí tó hàn àti èyí tó pamọ́ gbogbo àwọn ọmọ wa kọ́lọ́n mọ̀ sọ wa ní fìtínà fún wa àwọn fámìlì wa ọlọmọsọ wọn fìtínà fún wa mọsà wa náà ní fìtínà fúnra wa ọlọmọba aláàkọ mọsà wọlé àánú ẹ mọjì fìtínà wà nínú ẹsìn wa ọlọmọ fi fìtínà sínú sẹmí wa ọlọmọba aláàkọ fi alọkànbalẹ̀ kó fún wa ní ìfọkànbalẹ̀ kọlọm fún wa ní ìfọkànbalẹ̀ ọlọmọba aláàkọ wá fún wa ní ìmánì tá a fi bọ́ nínú fìtínà ayé gbogbo ìtọ́jà dánwò tó lọ́n fi kẹ́ni kọ̀ọ̀kan ọlọmọsà bá mú kó èyí tí ń bẹ lára wa kọlọm fún wa ń sọ̀rọ̀ ìlérí ẹ ọlọmọba aláàkọ bá mú kó èyí tí ò tí kàn wá kọlọmọsà gbé kó fún wa ọlọmọba aláàkọ sọ wá lórí rẹ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته. واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب.